Yóò ẹ̀yin yan wa a tún ti dé o podcast ìgbàlódé podcast reaching you from Lagos and Ibadan, Nigeria to the world, pop culture, politics, hard talk, everything gbogbo ẹ̀ la kó papọ̀ torí àwíyé torí àgbọ́yé torí kí àwọn ìran tuntun new generation kí wọ́n lè gbọ́ ohun tó wù wọ́n lédè àbínibí wọn la ṣe gbé podcast yìí. Níwọ̀nba ọ̀sẹ̀ bíi mélòó márùn-ún àbí jù bẹ́ẹ̀ lọ tá ti wà lẹ́nu ẹ̀ àwa ń gbádùn tá à ń ṣe àárò àwọn èèyàn tó ń wò ó tí wọ́n ń gbádùn ẹ̀ adẹ̀fẹ́kẹ́ túbọ̀ máa sọ fáwọn ẹlòmíín ẹ̀ṣẹ́ ẹ̀ káàkiri káwọn náà rí gbọ́ kan rí wò. Ìdùnnú wa ni pé n ta bá ń ṣe àwọn èèyàn ń gbà dáadáa owó dẹ̀ nítumọ̀ sí wọn kì í ṣe pé kánkàn gbà lásán ó nítumọ̀ sí wọn wọ́n ń rí kan àbí méjì yọ ńbẹ̀ yóò dẹ̀ máa tẹ̀síwájú yóò máa dá sí ni. Gbóyèga Adéòyà Tọ̀mídé máa bàjẹ́ wà ń bí ni. Tọ̀mídé kí ló ń ṣẹlẹ̀? Mo wà okay yẹn báwo everything. Gẹ́gẹ́ bí Adégbóyèga ṣe sọ bẹ́ẹ̀ náà ló ṣe rí ìgbàlódé podcast fún gbogbo èèyàn ni though a fẹ́ kí àwọn tí ó jẹ́ ọmọdé ọ̀jẹ̀ wẹ́wẹ́ gbogbo wa kí a lè gbọ́ kó lè dùn mọ́ wa ṣùgbọ́n tẹ́ bá lágbàlagbà ńlé tí ó gbọ́ wa náà gbogbo ẹ̀ ó lọ dáadáa. So yeah, it's been a pretty busy week but a tún ti débì ní ọ̀sẹ̀ yìí nìyẹn. Èwo ni káfí? Ṣé ká fi first scarcity bẹ̀rẹ̀ ni? bẹ́ẹ̀ ni first scarcity yẹn mo ń bọ̀ láti party ní ìdájí èní so bí around aago 3 ní ìdájí ni mọ́tò yẹn gbé mi bọ̀ wá sílé bá a ṣe wá fẹ́ yàwọ̀ street mi ni mo ń sọ pé àwọn mọ́tò ni wọ́n ti tò lọ rẹ́rẹ́ yìí ní ilé epo wà ní títì o ṣùgbọ́n àwọn ọkọ̀ ti tò lọ driver yẹn wá ń sọ fún mi pé wọ́n tiẹ̀ tún pọ̀ níbí pé ìdí tí wọ́n ṣe pọ̀ ní ibẹ̀ yẹn gan ni pé torí wọ́n ní àrídájú pé tílẹ̀ bá mọ́ àwọn èèyàn ò rí epo rà nílé epo yẹn ni ọ̀pọ̀ ṣe dára dé tí wọ́n kàn ra ṣe tó ọkọ̀ kékeré lọ pé tí mo bá lọ àwọn ilé epo míì pé mọ́tò pọ̀ lọ ní jantirẹrẹ tí ó gùn lọ burúkú ó ga ọ iye tá à ń ra epo kò bójú mu àti wá tún répo ọ̀hún rà gan ìnira ni. Kò ṣeé gbọ́ rárá mo ń gbọ́ tẹ́nìkan sọ̀rọ̀ 40,000 for 30 litres. 30 litres. Bẹ́ẹ̀ni. Ìbàdàn the last time around mo ń gbọ́ 900 litres àbí nǹkan 900 naira 930 950. Wọ́n ò pé irú àwọn kan báyìí. Kódà mi ní parọ́ ní ìjẹta mọ́ ìjẹrin cause wọn múná wá lọ́dọ̀ wa until ní ìjẹta mọ́ ìjẹrin black market ni mo ń rà màá ra mo lè ra bíi 10 litres kí n ra 10 litres ní bíi 15k bí mo ṣe ń ra nìyẹn ní ọ̀dọ̀ ẹnìkan ní àdúgbò tí mò ń gbé tí mi tiẹ̀ mọ̀ bí yẹn ṣe ń rí epo gan mu kan wọ́n ṣàní ìyẹn ọkọ̀ yẹn ṣiṣẹ́ ń lé epo kan ibẹ̀ ni mo ti ń rí black litres bẹ́ẹ̀ ni àti máa sọ gbélé gan ó ń mójú tìyàn nígboro ṣùgbọ́n bá a ṣe ń rí epo rà nìyẹn gbogbo epo tá a bá lọ ká tó rí epo rà ń gbà mí gan wọ́n máa sọ pé ẹni tó bá mú kẹ́ẹ̀gì wá pé burglars ni wá pé wọ́n lè dá epo fún wa. Ó dẹ̀ ń dùn mí pé mi ò tiẹ̀ wo kí ló ń ṣẹlẹ̀ gangan pé what's the cause but the general cause tó máa ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ni pé gap in supply bóyá láti depot dọ́dọ̀ àwọn alágbàtà tó ń tà ní retail àbí láti shipping bóyá ship tó yẹ kó ti kó ẹrù dé tí ò tíì dé àbí láti Europe níbi tó ti fẹ́ kó àbí payment delay ìkànnú àwọn value chain problems yẹn ló máa ń ṣẹlẹ̀ but I don't even have any idea now but it's generally just disappointing now planning ní gbogbo nǹkan kíní dẹ̀ ti ń ṣẹlẹ̀ ní lemọ́lemọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ tó fi jẹ́ pé
èèyàn ò ní mò ń bọ̀ ìwọ máa bọ̀rọ̀ lọ. bẹ́ẹ̀ni ó tiẹ̀ ti sún èmi débi wípé cause kéèyàn jẹ́ ọmọdé tí ó ṣẹ̀ bẹ̀rẹ̀ ayé rẹ̀ tí ó ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan ó jẹ́ àsìkò tó yẹ pé ó jẹ́ àsìkò tó burú lọ́wọ́lọ́wọ́ báyìí kí gbogbo irú nǹkan báyìí máa ṣẹlẹ̀ torí pé ìwọ nìkan ló wà fúnra rẹ̀ ìgbà míì màmá wò pé kó téèyàn ò dàgbà nígbà tí gbogbo nǹkan tí nǹkan tiẹ̀ ti dojúrú tó báyìí ṣùgbọ́n kéèyàn fẹ́ ṣe akàn forí tì náà ni. So on record mo ní emergency kékeré kan máa bọ̀rọ̀ lọ mò ń bọ̀. Okay. Kò sí ọ̀nà. So ọ̀pọ̀lọpọ̀ orin ni wọ́n ti jáde ní ọ̀sẹ̀ táwa yìí má jẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ orin ṣùgbọ́n orin àwo ẹnìkan jáde lọ́sẹ̀ yìí tó ti gba gbogbo ibikíbi kan tó ti gba ẹnu gbogbo èèyàn Fireboy JML ara àwọn olórin tí ń bẹ ní abẹ́ YBN record label Ọlámídé Fireboy fi àwo tuntun rẹ̀ síta tó jẹ́ ẹlẹ́kẹrin títí ẹ̀ and man ó pè ní Adedamola tí ń ṣe orúkọ tiẹ̀ orúkọ tí ó dínkù sí DML right Damola tó yọ nínú Adedamola tó jẹ́ orúkọ tí àwọn òbí ẹ̀ fún ábọ̀mù yẹn kò burú rárá kìí ṣe anything tó wà ground breaking ó go back to his usual formula ṣùgbọ́n ìdí tí ó ṣe jẹ́ ohun táwọn èèyàn gba tiẹ̀ ní wípé láti bí ọdún méjì sẹ́yìn báyìí nísìnyí àwọn orin kò jẹ́ ohun tí àwọn èèyàn fẹ́ gbọ́ gangan so disconnect wà láàrin wọn àtàwọn listeners àtàwọn audience irú of people pay attention to Playboy album ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí nísìnyí ó dà pé ó ti padà sí ohun tó ń ṣe tẹ́lẹ̀ tá a fi mọ̀ bíi kó kọrin nípa ìfẹ́ kìí ṣe kó mọ kọrin pé orí ìfẹ́ ti dàrú èmi ò ṣe tìfẹ́ mọ́ àbí ọmọ bíi méje ni mò ń gbé nísìn ó padà sí gbogbo kéèyàn fi ẹ̀hónú yàn hàn kéèyàn fi ìfẹ́ hàn kéèyàn sọ̀rọ̀ nípa gbogbo àwọn irú nǹkan báyìí bíi ọ̀rọ̀ fẹ́ yín tí ń dùn yàn lọ́kàn láì figbá kan bọ̀kan nínú láì sọ ju bó ṣe yẹ lọ bí ṣe ń feel lára rẹ̀ gangan láì ó máa make sure pé òun ò fuck up emotions tóun fi ń sọ̀rọ̀ tí ó dẹ̀ yàtọ̀ sí bó ṣe express ara rẹ̀ lórí previous album kí tuntun yìí tó jáde mo lérò pé ìsìn táwọn èèyàn tó ti wá get attention àwọn èèyàn táwọn èèyàn ti ń sọ̀rọ̀ nípa album yẹn ó jẹ́ pé ohun táwọn èèyàn retí olóòtú ń fún àwọn èèyàn nìyẹn ó dẹ̀ ti padà so I think I like that nǹkan kan mi tó tún jẹ́ ara ohun tí mo fẹ́ ká sọ̀rọ̀ nípa lẹ́yìn ni pé ń gbọ́. Ara nǹkan tí mo tún fẹ́ ká sọ̀rọ̀ nípa lẹ́yìn ni àwọn mixtape tó jáde bíi Oyèdélé olórin ká tó lọ sọ́dọ̀ bẹ́ẹ̀ni Oyèdélé olórin kan wà tó ń jẹ́ bẹ́ẹ̀ni ok so mo sọ̀rọ̀ nípa Adédàmọ́lá mo gbọ́ though mi ti sọ̀rọ̀ nípa favourite song mi but favourite song mi lórí album yẹn náà ni the first one Iṣẹ́ Olúwa arrangement rẹ̀ production ẹ̀
gbogbo ẹ̀ ó Ijoba. lọ dáadáa, ó dùn, òun ni mo gbádùn jù. Lẹ́yìn ìgbà náà ecstasy pẹ̀lú Seun Kuti, oh my god, sax yẹn was amazing. Sax yẹn ó wà very very amazing, ó dùn gan, ó create atmosphere fún orin yẹn gangan, ó dùn. Lágbájá is vintage, Lágbájá is classic. Lágbájá Right. did exactly what Lágbájá does. And it's good. Overall, nínú àwọn orin Mẹ́rìnlá. 14 tó wà ń bẹ, mẹ́rìnlá nínú 14 tó wà ń bẹ, mo fi pé 7 nínú ẹ̀, àbọ̀ nínú ẹ̀ wọ́n dúró dáadáa. Wọ́n dúró dáadáa. Kí n tó sọ̀rọ̀ lórí ẹ̀, àwọn single tó kọ́kọ́ jáde, Ọba Síma àbí? Ọba Síma ti ṣáájú. Yàtọ̀ sí Ọba Síma, àwọn ló tún jáde. Ó fi ó dà kó fi everyday náà síta. Àti Everyday, Yáwá. Okay. But generally, album ti pé mẹ́rin báyìí sìn. LTG, Playboy, and then Apollo, and Adedamola. Kí ni pattern Fireboy? Ṣé Loverboy ni o? Ṣé legendary status ti wà fún? Ṣé a lè sọ pé mo ń jà láti define ẹ̀? a lè fún ní legendary status báyìí. Ṣùgbọ́n láàrin àwọn ẹgbẹ́ rẹ̀, ó jẹ́ ara àwọn aṣáájú láàrin àwọn ẹlẹgbẹ́ rẹ̀. Ṣùgbọ́n ó dà pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí kò ti fi àwo nǹkan síta láàrin ọdún méjì, tí kò ti fi àwo táwọn èèyàn fẹ́ràn síta bíi tuntun yìí, ó jẹ́ kí You Are Muted, ó jẹ́ kí àwọn èèyàn máa jẹ dòdò èyí tó jáde. Ṣùgbọ́n ohun tẹ́mi lérò ni pé ó ti fi àyè rẹ̀ sílẹ̀ jù fún àwọn tí wọ́n wá gbà. Kì í ṣe pé àwọn kan really gba àyè rẹ̀ o, ṣùgbọ́n ó nígbà kan tó yẹ pé tá a bá ń sọ̀rọ̀ ara àwọn tí ó jẹ́ aṣíwájú new generation nínú orin Nigerian music, Fireboy wà lára àwọn tá a máa ń dárúkọ, tá a máa ń fi síwájú. Ṣùgbọ́n lẹ́nu ọdún méjì sẹ́yìn, àwọn èèyàn ti sẹ́yìn. À ń gbọ́ àwọn orúkọ míì mọ̀ bíi Rema, à ń ráwọn míì níta ju Fireboy lọ. Even tá a bá wo ọdún mẹ́ta sẹ́yìn, Fireboy wà on international stages. Èèyàn máa rò pé ó yẹ kí upgrade ti wà láti ibi tó ti dé níbi ọdún méjì sẹ́yìn sísìn. Ṣùgbọ́n lẹ́yìn yẹn, àwọn tí tá a máa ń forúkọ rẹ̀ síwájú wọn tẹ́lẹ̀ gan-an, wọ́n ti ṣe àwọn nǹkan kan míì tó yẹ pé a lérò kí òun gangan ti ṣe. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àbí jù bẹ́ẹ̀ lọ, ń ṣe agbára rẹ̀. Mo sì mọ̀ pé pẹ̀lú àwo tuntun tó jáde yìí, ìbẹ̀rẹ̀ nǹkan tuntun míì fún ni. Síwájú. Now, kò bàjẹ́, pé èèyàn ṣakitiyan, ó ṣe àwo orin mẹ́rin láàrin ọdún márùn-ún. Kò easy. Torí tó bá ti yá, mo ti sọ̀rọ̀ rí, discography máa ṣe pàtàkì. Nígbà tí ó bá dọdún mẹ́wàá, tó bá yá, a máa sọ pé kí ni tó ṣe kí ló ń bẹ lákọọ́lẹ̀. Bẹ́ẹ̀ni. Ẹ lè padà sí díẹ̀. Àmọ́ tó ní máa dà lọ́dún mẹ́wàá sásìkò yìí, bóyá yóò tún wọ́tì, àbí ó lè mọ́ nítumọ̀ tó bó ṣe rí ń sìn. Á wá di pé ẹja padà lọ sí táwọn ará àṣáájú ṣe. Nítorí akitiyan gidi ni. Èmi like àwọn features yẹn, because features yẹn n tó jẹ́ kí n sọ̀rọ̀ n tó jọ legendary nìyẹn. Seun Kuti, John Baptist, Lojé is a perfect. Lojé ojú ẹgbẹ́ tẹ̀ lórí òun àti Lojé àti Spinall, but n tó mú ẹ lọ wá lágbájá Seun Kuti àti John Baptist yẹn, ṣé Baptiste kì í ṣe Baptist torí Ọlọ́run. John Baptiste yìí, ṣé kìí ṣe pé èmi rò pé selection yẹn ó ní tó fẹ́ fàyọ̀ ń bẹ̀, mo lè rò pé ó ti achieve ẹ̀, torí the album is getting rave reviews. People are talking about it.
And I think, if anything, within 4 days of drop, or how many days, the reviews are good and is coming all right so far. Yeah, ohun tèmi náà àwọn èrò mi nìyẹn. Mo jẹ́ rò pé ìgbà tí ọdún ò bá fi parí, àwo yìí máa wà láàrin àwo táwọn yóò máa sọ pé ṣé òun ni ó dáa jù tó jáde lọ́dún yìí. Ó nìyẹn. Ṣé ká sọ̀rọ̀ yẹn báyìí àbí ká sọ later? Torí mo ti Uh, sọ, sorry, mo ti rí táwọn èèyàn sọ pé òun àti Victoni ni album of the year contenders. Àdẹ̀tírà àwọn míì tó ti drop. no, ani Rema. In fact, Ira Star ló ṣe album of the year so far. Can anybody mark kana? Most experimental Rema. Àwo ti jáde lọ́dún yìí gan. Mo dẹ̀ pé ìparí ọdún yìí máa dùn gan torí conversation kan máa pọ̀ dáadáa rí. Ìparí ọdún máa dùn gan. Àwọn stars wò lè ready láti máa jà. Ká máa wo bó ṣe máa jẹ́, ṣùgbọ́n àwa gẹ́gẹ́ bí podcast ìgbàlódé àti gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ tí wọ́n ti ṣe pẹ̀lú àwọn album tó ti jáde, àwọn àwo orin tó ti jáde, kí ni ìwòye ẹ? Èmi máa dárúkọ mo dẹ̀ nìkan tẹ́lẹ̀ o, bóyá mi ò rántí. Ira, a máa dárúkọ Ira nínú top 3. Yàtọ̀ sí yẹn, mi ò tí gbọ́ Adédàmọ́lá ẹ̀ débi pé màá lè sọ pé ó dúró níbi báyìí, ó dúró níbi báyìí. Ṣùgbọ́n táwọn èèyàn ń sọ, mo lè fi sí top máa wò. Victoni, má jẹun wulẹ̀ sọ̀rọ̀ lórí ẹ̀, ṣùgbọ́n mo mọ̀ pé Ira lálẹ́ wò, ó lápẹẹrẹ. Rema náà, tí mo ti gbọ́ yẹn dáadáa, mo dẹ̀ rò pé ó wọnú conversation, ó wọnú ìjíròrò àti ìfọ̀rọ̀wérọ̀ pé album of the year. Àwọn wo ni wọ́n ti kíyèsí láàrin ìṣẹ́jú kan ká lè kúrò lórí ẹ̀? Mo yẹ sọ Rema, Ira Star, Victoni. Mo fi pé Victoni wà ń bẹ, a lè yọ Victoni kúrò. Lona, àwọn èèyàn dárúkọ Lona lọ́pọ̀lọpọ̀. A lè fi sí, ṣùgbọ́n personally fún mi, ṣùgbọ́n ó gbìyànjú agbára rẹ̀. A ní fi dá ìmọ̀ tàwa nìkan. Ìgbà tọdún bá parí, a rí ibi tí gbogbo ẹ̀ bá fọ́ sí. Tatúni. Tí a bá ń ka mixtape mọ́ gbélé, etí Oyèdélé ṣe fi síta, definitely máa fi sí. Máa fi sí. Okay, ìyẹn lọ bẹ́ẹ̀. Ká sọ̀rọ̀ àwọn singles, Code AF, Mojo AF ò tiẹ̀ kì í ṣe pé ní single, mo kàn fẹ́ sọ̀rọ̀ díẹ̀, then ìwọ lè sọ̀rọ̀ Code AF. Payback náà drop. Mojo is mo pé ọ̀sẹ̀ tó kọjá à ń sọ̀rọ̀ àwọn onírapper tó wà ń ta báyìí. Ó dárúkọ Mila, mo dárúkọ Tómi Ọbánúrè, then mo gbàgbé pé Mojo náà ó ti ṣe àwọn àlàkalẹ̀ kan tó nítumọ̀. In fact, ní Ìbàdàn lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀, mo gbọ́ pé ó fẹ́ wá ṣe eré kan Ìbàdàn, and I feel like ìgbà tí màá kọ́kọ́ gbọ́ Mojo, mo kàn fẹ́ kẹ́ mẹ́nubà díẹ̀ náà ní orí ṣé Palmwine Express ni? Palmwine Express kọ́, Cold was 5. Ṣé bẹ́ẹ̀ ni? Big Tycoon, I think it's Cold was 5 ni mo ti gbọ́ Mojo, and he went off. Láti bẹ̀rẹ̀ lọ, ó ti bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa. Èyí tó tún gbajúgbajà ní recent ones yìí ni òun àti SK tí wọ́n ṣe back and forth yẹn. Ó dẹ̀ wà critically acclaimed gan. And so yeah, I feel like Mojo is one of those people we should look out for. Yoruba rap, very good cadence, very active and all that. So yeah, ìyẹn jẹ́ bó ṣe jẹ́ lórí àkíyèsí tèmi kan ní kí n ṣe nípa Mojo. Ó yẹ kó náà múra
gbé album jáde last year ó dà kó gbé ó gbé I know you miss me yeah I know you miss me mix album náà la máa pè àbí EP ó gbé jáde then yeah anything tó bá tún fẹ́ gbé jáde ó kàn yẹ pé ọ̀rọ̀ deal náà ní kókó kó tó gbé nǹkan jáde ó fẹ́ make sure pé gbogbo ẹ̀ ti tò ó fẹ́ make sure pé deal wà mo mọ̀ pé Tómi Ọbánúrè náà album jáde last year wicked as ever ó ń láti sùn ọdún yìí náà dẹ̀ tún ti ń so gbogbo bó ṣe máa tò tí ò kàn ní jẹ́ I mean my artist Modim we were working on something exclusive but àwa náà ń wò pé ó gbọ́dọ̀ dúró déédéé ká tó gbé jáde mo fẹ́ ká gbàbẹ̀ yẹn ká lọ sọ̀rọ̀ Code AF mo mọ̀ pé òun náà ti drop single collaborative work lẹ́nu ọjọ́ mẹ́ta and kí ni òun wò Mayana. Code AF. Code AF fi orin tuntun síta tó ń jẹ́ Mayana. Ó jẹ́ nǹkan tí ó dùn mọ́ mi nínú láti rí ìdàgbàsókè rẹ̀ láàrin ọdún kan ọdún méjì sí ìsìn tá a wà yìí. Gbogbo orin tí wọ́n fi síta iṣẹ́ wà lẹ́yìn orin kọ̀ọ̀kan jẹ́ àtẹ̀gùn fún láti tẹ̀síwájú single kọ̀ọ̀kan feature kọ̀ọ̀kan kò wà wasted so far gbogbo nǹkan ń lọ organically. Mo like movement tí wọ́n ṣe láàrin ọdún kan ọdún méjì sísìn gbogbo tí wọ́n try láti gbìyànjú yóò mọ ọpọlọ dání fún àwọn èèyàn tí wọ́n ti ń wò látọdún yìí àtàwọn tí wọ́n bá ti gbọ́ rí tẹ́lẹ̀ gan ìgbà tí ó bá jáde lómi mọ̀ ò pé níbo lọmọ ẹ ti wá níbo ló ti yọ wá ṣùgbọ́n ìgbà tí kálukú bá fi wo gbogbo iṣẹ́ tó ti ṣe sẹ́yìn wọ́n rí i pé ó ti ń bá nǹkan bọ̀ látọjọ́. So Code AF mo máa ń gbádùn rìn tó ti parí ọ̀rọ̀ Code AF àbí kí n mo fẹ́ mọ̀ bóyá kí n wọ ibòmíì. Mo ti sọ̀rọ̀ lórí Code AF yẹn ti lọ bẹ́ẹ̀. Sórí ọ̀rọ̀ ìtójọmọ́ ti ọ̀rọ̀ Code AF ni àwọn obìnrin tó ń kọrin now ṣó rántí Raya Son tí àwọn PDP capsule aristocrat kí ló. bẹ́ẹ̀ni èmi àti PDP capsule tẹ wà nínú same club lálẹ́ àná àkànlé sọ̀rọ̀ ni. artist mi rò pé wà lábẹ́ wọn mọ́ ó dà kó ti kúrò. kí ló lè fà á kí ló ń ṣẹlẹ̀ láwọn kọ́nàkọ́nà yẹn. mi mọ̀ ṣùgbọ́n ó ní bí oṣù kan sẹ́yìn tí arábìnrin yẹn tó tẹ àwọn tweet kan sí ìgboro Twitter tí ó ń jẹ́ kéèyàn máa rò pé àbí nǹkan kan ti ṣẹlẹ̀ láàrin àwọn tó ń jọ ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ ni ṣùgbọ́n definitely nǹkan kan ṣẹlẹ̀ tí wọ́n sọ fún wa ṣùgbọ́n tèmi bá ń wo gbogbo àwọn nǹkan tí ojú mi ti rí àwọn nǹkan tí mo ti gbọ́ sẹ́yìn ó dà pé wọ́n gbìyànjú agbára wọn kò kàn lọ kò yọrí sí bí wọ́n ṣe rò pé yóò yọrí ni ohun tó ń ṣẹlẹ̀ nìyẹn ṣùgbọ́n ó dà pé artist wà aggrieved pé wọ́n ṣe kankan fún òun pé gbogbo kìíní yóò yọrí sí nǹkan ṣùgbọ́n risk ni gbogbo ẹ̀ bó ṣe jẹ́ business náà tó. ibi tí mò ń bọ́rọ̀ yẹn lọ ṣó ni mọ̀ pé tá a bá ń sọ̀rọ̀ àwọn obìnrin láti bí ọdún méjì sẹ́yìn àwọn kan ti jáde tá a ti rò pé eléyìí ó máa fẹsẹ̀ múlẹ̀ táwa nígbọ̀n kankan wo Leah àmọ́ tí a tẹ̀ mọ̀ pé gbogbo àwọn tó wà ní DMW àti Femo àti Mayokun oníkálukú wá ọ̀fàìnwé àti Peruzzi Leah náà òun náà bá tiẹ̀ lọ ṣùgbọ́n Leah Raya Son àwọn obìnrin bíi 5 jáde ńgbà yẹn tá a rò pé ó yẹ káwọn náà tiẹ̀ rí bí jòkó ṣùgbọ́n àkàndẹ̀ rí wọn mọ́ ó ní inú mi fún Code AF adẹ like bó ṣe ń progress torí shout out to Excel náà
ó ń gbìyànjú jẹ́ agbára heavyweight bẹ́ẹ̀ ni. ní industry. Nítorí náà a fẹ́ rí àwọn obìnrin káwọn náà jà wo orú gbogbo album tá a ti sọ̀rọ̀ lọ́dún yìí báyìí sìn. Ṣadékúnlé ọkùnrin kò ló pọ̀ drop jù. lọ. Adékúnlé Rema Gold ni o album lọ́dún yìí. ṣó drop àbí mo fẹ́ rántí ni o. Mi ò rò pé Adékúnlé fi àwọn nǹkan síta lọ́dún yìí rárá. Bóyá last year nìyẹn ṣùgbọ́n àwọn ló ti drop lọ́dún yìí Fireboy, Rema, Àṣàkẹ́, ìtàtúni lójú ò ti Victorine drop Victorine ti drop bẹ́ẹ̀ ni. Lona Dotty gan ti drop Dotty the Dirty. so àwọn ọkùnrin ní An Endless Ocean tó ti ní album ó dà pé ó bẹ́ẹ̀ ti ni ní ó ti ní project. album ó dà pé ó fọ̀kan síta lọ́dún yìí ó dà pé Octagon ó dà pé ó fi Octagon síta lọ́dún yìí. so a rí gbogbo akitiyan táwọn ọkùnrin ń ṣe ó rọrùn kò rọrùn àtà ń mo ṣàkitiyan. ṣe rí nísìn pé Níní fẹ́ fi àwo síta ní on the 13th September. In fact, I'm excited about it. I saw her tweets. I'm also excited. I'm I'm also excited. excited. I'm sure it's a breath of fresh air. I'm sure it's different from what we know, right? Because that's her sound. Afro house. Ó ṣáà mọ̀ pé Níní ò lè fún ẹ ní gbogbo ohun tẹ́ ti ń gbọ́ láti ìjẹrin ìjẹta. A fi spice sí. Ó máa fi àlùbọ́sà gbogbo ẹ̀ máa tún yàtọ̀. Because that's the vibe. So I think it's exciting. Simi not drop lọ́dún yìí. So it's good to look out and see what's happening in the women environment. King Madi has been amazing this year. She got a good deal. Album coming this year. Everything is good. So, yeah. Atuma wà níbí láti gbé gbogbo ẹ̀yẹ̀wò bó bá ṣe ń jáde. Àlejò wa ò ní pẹ́ wọlé. Jẹ́ ká mú ọ̀rọ̀ míì. Ashake's concert, kí ni observation ẹ so far? What talk? Àṣàkẹ́ ń ṣe tiẹ̀ Àṣàkẹ́ ń dominate kiri. tó ń ṣe bá a ṣe ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ayé àbí bá a ṣe ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kó sáńlé. ó náà ni ó tún jẹ́ ohun tí ó wà concerning ohun tó ń ṣẹlẹ̀ láàrin òun àti YBNL tí ẹnikẹ́ni bá ní òun ò rí nǹkan tí ń ṣẹlẹ̀ àwọn fàkíyèsí tó péye wọn fi sí ni. YBNL jẹ́ label tí fi àwọn tiẹ̀ sílẹ̀ nígbà kankan ṣùgbọ́n látìgbà tí Àṣàkẹ́ ti fàwọ́ tuntun yìí síta ẹ̀ẹ̀kan ṣoṣo lóyin Ọlámídé gan ti sọ̀rọ̀ nípa album yìí nígbà tó dẹ̀ jáde ni Ọlámídé ò tweet ẹ̀ ó kàn quote tweet Àṣàkẹ́ ni pé lungu boy out ó tán gbogbo àwọn èèyàn Àṣàkẹ́ náà kò sí ètò post kódà bó ṣe posting sí IG story lásán tí track kan play kò sí yẹn rárá any money kò sí yẹn rárá gbogbo bí ó ṣe ń ṣe concert tí ẹ ti rí tí gbogbo àwọn èèyàn ní Nàìjíríà tí wọ́n súnmọ́ tí wọ́n ti máa post Yẹmọlí gbogbo wọn Pokoli kò sẹ́nìyàn kan òde tí mo wà ní alẹ́ àná mọ́ ìdájí èní bí wọ́n ṣe ń play gbogbo orin tuntun tó ti jáde lénìí ní ọdún ìtó Àṣàkẹ́ yọ̀kan báyìí come up and Rema mo ṣọ̀pọ̀ agbọ́ Rema bíi 3 sí 4 Àṣàkẹ́ nǹkan come up so gbogbo eléyìí ó ń fún mi ní reason pé kí ni ó ń ṣẹlẹ̀ ní ilé àwọn ti lé ń distance ara wọn from that album kọ́stábà wo energy tí ẹni tó jẹ́ ọ̀gá Àṣàkẹ́ tó ní sí àwọn album bíi àtìgbà tí Fireboy ti fi àwo síta Ọlámídé ò tí jẹ́ ká gbádùn bí ṣe ń retweet àwọn tó popular ní Twitter ní retweet ordinary fans ló ń DM àwọn èèyàn tó ń dúpẹ́ lọ́wọ́ wọn pé òun dúpẹ́ fún continued support fún Fireboy àti YBNL ní tweet favourite lines rẹ̀ ló ń tweet favourite song rẹ̀ ẹni mọ́ni náà tún quote tweet tó ń tọ́lámídé gan bá tún quote tweet tó ṣò bínú wọn ṣe dùn tó mo kọ́kọ́ ní theory pé àbí wọ́n wò pé ṣé báwọn èèyàn ṣe ń sọ̀rọ̀ nípa album Àṣàkẹ́ láwọn yóò ṣe sọ nípa ti Fireboy ni ṣùgbọ́n ìyẹn ní ìtẹ́wọ́gbà gidigidi ìyẹn lè jẹ́ bóyá ara tó ń múnú wọn dùn jù ṣùgbọ́n téèyàn bá sì fi àkíyèsí èèyàn ó rí i pé
inú wọn dùn jù tí bínú wọn ṣe dùn fún Tàṣàkẹ́ lọ. Nílé gan àti rẹ̀ ní bọ́dì tó ń rí lè sọ pé I mean so far nílé gbogbo content Tàṣàkẹ́ ti ń fi síta so far kò sí tó jọ mọ́ pé ẹ̀yin ti lé mo wà pẹ̀lú yín o àbẹ́yìn ti lé mi ò gbàgbé yín, gbogbo nǹkan kan wà focused on America kì í tún ṣe UK gan lọ́tẹ̀. So gbogbo eléyìí jẹ́ ohun tí mo ti ń rò lẹ́nu jẹ́ mẹ́ta yìí, ṣùgbọ́n mi ì fẹ́ mi ì fẹ́ sọ pé báyìí ni àbí tó ń ṣẹlẹ̀, mo kàn fẹ́ wo ibi tí gbogbo ẹ̀ ó fi ibi tí pẹlẹbí ò fi lélẹ̀. ó ti sọ àwọn tó bá ń gbọ́ báyìí nísìn gbogbo èyí tó sọ kalẹ̀ nísìn ó ní ìtumọ̀. ìyẹn náà ni mo tún fẹ́ béèrè, ṣé èyí tó ń sọ yìí ṣé o ti gbọ́ lẹ́nu èèyàn kan àbí ìwọ fúnra ẹ ló rò, kó má jẹ́ conspiracy, kó má jẹ́ pé kò sí nǹkan kan bẹ́ẹ̀ pé àkíyèsí. mo ti gbọ́ ní ẹnu àwọn èèyàn yòókù tí a ti jọ sọ̀rọ̀ nípa ẹ̀. Ó jẹ́ tèmi àtàwọn èèyàn gan sọ̀rọ̀ nípa ẹ̀ pé kí ló ń ṣẹlẹ̀ gangan, kí ló rò pé ó ń ṣẹlẹ̀. Ohun tí mo lè ti gbọ́ lẹ́nu àwọn èèyàn kan tí mo lè mọ̀rọ̀ wọn dání díẹ̀ ni pé ó ṣeé ṣe kó ti kúrò ní abẹ́ YBNL, ṣùgbọ́n wọn tí fi ìròyìn rẹ̀ síta. Bó ṣeé ṣe pé Lungu Boy ni àwo tó yóò gbẹ̀yìn lórí YBNL, ṣùgbọ́n a máa bẹ́ẹ̀ ni títí ìgbà tọ́dún bá parí á rí. Tó bá yẹ pé relationship wọn náà dẹ̀ ti tán kò burú náà, at least kò wà dramatic. So bẹ́ẹ̀ kò bà nǹkan jẹ́. ṣé o notice Giran Republic? kí ni ẹ? Giran Republic. Giran Republic bẹ́ẹ̀ ni mo like pé ó mú Giran ti Lungu Boy, because táwọn èèyàn bá ń sọ lungu wọ́n máa ń sọ pé àwọn Giran náà ló wà ní Lungu. nǹkan tí mo wá fẹ́ confam ni pé ṣé kìí ṣe pé new management àbí ibi tí ọ̀nà fẹ́ gbà nìyẹn, torí wọ́n front ẹ̀ gan. ṣé part of rollout ni àbí ẹ jẹ́ ká máa fìyẹn tó lé new management tí nǹkan bá fẹ́ yíwọ́? President Giran Republic ni wọ́n front kiri ń sìn, wàá rí lórí Instagram ẹ̀, wàá rí everywhere. bẹ́ẹ̀ni wọ́n front Giran Republic, ṣùgbọ́n wọ́n jẹ́ kí ó yéèyàn tààrà. Nígbà tí Giran yẹn kọ́kọ́ jáde, ó dàbí orúkọ tí àwọn èèyàn máa ń wá fún fan base wọn, tí kálukú máa ń pa àwọn fans ẹ̀. Ó kọ́ dàbí pé okay, kí ni màá máa pè yín tèmi, ṣé Giran ni màá máa pè yín ní Giran Republic? Ṣùgbọ́n pẹ̀lú bí wọ́n ṣe ń tò tán fọgbọ́n tò, ó possible pé Giran Republic lè jẹ́ new venture tí yóò fi máa ti orin rẹ̀ àbí ti gbogbo tí bá ń ṣe síwájú. Now ọ̀rọ̀ pọ̀ láàrin ẹ̀, mo dẹ̀ mọ̀ pé àmúra àṣàkẹ́lẹ́ ni, ṣùgbọ́n bó ṣe sọ yìí ó fẹ́ dàbí pé ní tó ti ń dùn tẹ́lẹ̀, ṣé kìí ṣe pé ó fẹ́ máa korò, àbí ṣé kìí ṣe pé ìbárẹ́pọ̀ tó wà láàrin Ọlámídé àtàṣàkẹ́ àti bí gbogbo àwọn èèyàn ṣe gbé Ọlámídé sókè pé bàbá ìwọ ni olùrànlọ́wọ́ pàtàkì, ìwọ ni aṣojú àwọn ọmọ láti ghetto. ṣé ìyẹn ò tún ní fẹ́ yàtọ̀? ọdún náà tó bá dọ̀tún la tọ́lámídé bá ní ẹni báyìí ni mo tún fẹ́ mú jáde, gbogbo ayé máa gbà á, torí pé wọ́n ti ṣẹ̀dá trust. fẹ́ fàyọ the tour, apart from all this talk, the tour has been successful so far. Madison Square Garden, State Farm in Atlanta, ó ti lọ sí LA, ó ti lọ sí Boston, ó náà go lọ Boston, 6 cities or 7 cities, and I think it's pretty successful. I mean, you're coming out with Quavo is at your concert, you have Friday performing alongside Ghana. Pretty good, right? Yeah, pretty good. Nice. Kí àlejò wa tó wọlé, mo rò pé a fẹ́ sọ̀rọ̀ nípa payback, nǹkan tí payback drop. Burnt offering. mo tell like me los success and goals dé orí burnt offering báyìí kó tó di pé a máa wá get Afro Skanking tó jẹ́ another new fresh project. Burnt offering yìí ó jẹ́ bí
nǹkan kékeré tó fi ó kàn da omi kékeré sílẹ̀ pé kílẹ̀ tutù tó gbá máa ká máa tẹ̀lẹ̀ tútù lóko tó di pé yóò gbé tuntun míì dé. The Goat from Lagos ni mo sì ń gbọ́ lọ́wọ́ jù báyìí tó sì ń dùn mọ́ mi. Orin mẹ́ta náà ló wà lórí burnt offering yẹn. Ó dàbí ìgbà téèyàn bá ra gbé ẹbọ kékeré ni pé ó dáa ẹ̀yin tó láyé à ń gbé nǹkan bọ̀ ẹ dákun ẹ jójú wa ṣe o Afroskank ń bọ̀ ẹ jójú wa ṣe o ó yẹ gba burnt offering báyìí náà. Tí burnt offering bá dẹ̀ ti wà burnt ẹbọ ti rú ẹbọ ti fi ẹbọ ti gbà nìyẹn. Bàbá mo rí àwọn pictures yẹn ní Instagram payback but respectfully of course babaláwo àwa tá a ti follow payback for some time wàá mọ̀ pé babaláwo wà lára aesthetic ẹ̀ wàá mọ̀ pé pattern ẹ̀ ó ní bó ṣe jẹ́ ṣé kò ti máa ṣe jù àti pé ṣé kò yẹ kó tidy jù bẹ́ẹ̀ yẹn lọ àbí mi ò mind. Bẹ́ẹ̀ ni kò sí total package ní inú eléyìí compared sí ohun tá a ti rí pẹ̀lú West African goat bíi proper preparation proper rollout proper visual asset fún gbogbo ẹ̀ àwọn yẹn lack ṣùgbọ́n gẹ́gẹ́ bí olórin téèyàn mọ̀ pé ó ń dá nǹkan rẹ̀ ṣe kò jẹ́ kí n ní ọ̀pọ̀ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ṣùgbọ́n gbogbo irú nǹkan báyìí kò yẹ kó jẹ́ ohun tí ó mọ̀ dáyàn padà sẹ́yìn nígbà téèyàn ti ń progress. ṣé gbogbo ẹ máa jọ mọ́ra wọn ní èròǹgbà ẹ gbogbo nǹkan tí ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tí payback ti ṣe sílẹ̀ ṣé o rò pé lọ́jọ́ iwájú yóò padà gun definitely orú kí lórúkọ album cult album yẹn ìyẹn ó dàbí pé cult album yẹn gangan ni central point tí gbogbo ẹ ti tó ti wọnú ara wọn tí a dẹ̀ lè sọ pé this is where payback really struck gold. Everybody. So of course àwọn tó kù is part of the story àwọn catch 22 àwọn the biggest tree at the end West African goats gbogbo ẹ máa wá jọ then ó dà kó fẹ́ pivot sound ẹ gbogbo ẹ ṣáà the story still continues and I mean I like Payback. I love his music. I love his art. He's one of those hip hop heads. Tí ó fi hip hop ṣeré pàápàá jùlọ cult album. I can't get enough of it. So enough about music. Àlejò wa ti wà níbí báyìí kí a máa fẹ́ kàn káàbọ̀. Broken Akinye ẹ̀kalẹ̀ ń bí tẹ́ wà o. Ẹ̀kalẹ̀ káàbọ̀ wa. Ẹ̀kalẹ̀ o. Ṣé dáadáa ni? Dáadáa ni o. Ṣé àlàáfíà lẹ wà? Àlàáfíà ni mo wà. Ọ̀rẹ́ mi wà ní. Ẹ ṣe jẹ́ pé wà. Ẹ ṣe gan. Ẹ ṣe Marvelous Akíntómídé lórúkọ ẹnìkejì mi tájọ wà níbí so àjọ wa máa ṣe díẹ̀díẹ̀. So ká tiẹ̀ ṣe background kékeré à ń sọ Yorùbá à ń sọ Òyìnbó à ń sọ àmúlùmálà a sì ń gbogbo ẹ̀ náà ni kí a mọ kí làwọn audience wa ń gbọ́ kí ni wọ́n fẹ́ pàápàá jùlọ to be very honest ara báwa ṣe pattern ẹ̀ ni pé jẹ́ a sọ Yorùbá ṣùgbọ́n a mọ̀ pé even àwa gan a lè sọ Yorùbá 100% a lè sọ láì fi àwọn tó ń gbọ́ náà wọn ò lè gbọ́ gbogbo àwọn náà ò lè sọ 100% Yorùbá. So à ń ìdí ààyè Yorùbá bá tó lè tọ́mọ́ láyé ìsìn so ẹ̀bùn tó bá máa tan ara wa ni ẹni tó bá máa sọ nìsín tó bá máa fi sọ prayer 5,000 words àti sọ English àti sọ English púpọ̀. Bẹ́ẹ̀ni so tí ẹ bá débi tí ọ̀rọ̀ ti gba òyìnbó you can switch to English and make your point. Okay, absolutely. Make sense in Yoruba. So straight up, I have a bunch of questions here, but more importantly, bí ẹni tó máa ń pè fún ìlànà kí ló lè dá nípasẹ̀ liberty la máa fi ṣàkàwé ẹ̀. Àwọn olóyè
míì wọ́n máa pè ní free market economics. Ìyẹn ni pé ẹ jẹ́ káwọn èèyàn pàtẹ ọjà kí wọ́n ní sí lọ́wọ́ kí wọ́n gbé lọ sọ́dọ̀ willing buyer willing seller. ẹ má dí àwọn èèyàn lọ́wọ́. ẹ má dí àwọn èèyàn lọ́wọ́ ẹni tó bá fẹ́ tó tajà. Gbogbo ẹ̀ bá wọnú bá a ṣe ń ṣèjọba àti bá a ṣe ń gbèlú. Mo fẹ́ kẹ́ ẹ ṣàlàyé àwọn tó pilẹ̀ṣẹ̀ ọgbọ́n yìí tí a fi sọ pé ọwọ́ ọlọ́dọ̀ ni ọwọ́ orí òjòrí ni destiny ọkọ̀. Okay. So so nǹkan tẹ́ ẹ̀ ń tọ́ láti béèrè tí n bá get it right ni pé ẹni tó start the Austrian School of Economics. Kì í ṣe ẹni tó start, ẹ kàn bá wa sọ ìtumọ̀ gbogbo ẹ̀. Mi ò fẹ́ kẹ́ ẹ lo èdè tó lágbára. Kí ni ìtumọ̀ ìlànà ìṣèjọba liberty? Kí ló túmọ̀ sí? Bo ló ti bẹ̀rẹ̀? Ẹ lè mọ̀ pé ṣùgbọ́n bo ló ti bẹ̀rẹ̀ àti pé báwo ni wọ́n ṣe ń ṣe tó fi máa ń jọra wọn. So ibi tí ìlànà liberty tó ti bẹ̀rẹ̀ òun ni ṣe rí bí Ọlọ́run ṣe dá ilé ayé. Ìlànà liberty ni Ọlọ́run gangan ṣe dá ilé ayé pé olúkálukú máa ṣe nǹkan tó bá wù. Tẹ́ bá rántí, tẹ́ bá rò dáadáa, ní láyé ìgbà tó lọ, ní ayé ìgbà tí táyé ò ti làjú tó báyìí, àwọn èèyàn wọ́n ń ṣe nǹkan tó wù wọ́n ju ayé ìgbà tí a wà ní ìsìn lọ. For example, great grandfather mi wọ́n ní ìbọn, wọ́n own ìbọn tí wọ́n fi ń defend ara wọn, tí wọ́n fi ń defend family wọn, tí wọ́n fi ń defend property wọn, ilẹ̀ wọn, oko wọn, tí wọ́n fi ń defend ẹ̀. Tó dẹ̀ jẹ́ pé tó bá trespass wọ́n á fún ẹ ní warning shot, àbí bí wọ́n ṣe máa ń ṣe nìyẹn. Wọ́n kọ́ yìn kan sókè kó wà dúró, àbí wà dúró níbi tó bá wà. So ayé ìgbà yẹn àwọn èèyàn free ju ayé ìsìn lọ. Evidence pé bí Ọlọ́run gangan ṣe dá ilé ayé nìyẹn. So láyé ìgbà yẹn àwọn èèyàn free. Àwọn èèyàn bí mentality liberty ó wá naturally ni. For example ní ìsìn tí n bá ń ta àtẹ̀mí ní ìta iwájú ilé mi, tẹ́ bá ń ta tiyín nínú ọjà tẹ́ ń san owó shop, tí tèmi tí mò ń ta níwájú ilé mi yẹn àti tẹ̀yìn tó bá jẹ́ the same, tó bá jẹ́ iye kan náà lájọ ń tà, owó ti tèmi business tèmi á grow fast because number one, ẹ̀yin san owó kan tèmi ò san. Ó lè pé méjì gan. Ó lè pé méjì, ó lè pé mẹ́ta, but advantage pé èmi wà ní ilé mi, àwọn èèyàn dẹ̀ ń kọjá, mi ò dẹ̀ san owó kankan fún anybody. So owó yẹn mo fi ń ṣe business yẹn lọ. So naturally bí Ọlọ́run ṣe fẹ́ yẹ ká máa ṣe nìyẹn. Ọlọ́run fẹ́ yẹ ká máa gbádùn, Ọlọ́run fẹ́ yẹ ká máa jìyà. So Ọlọ́run fẹ́ jẹ́ káwọn èèyàn free torí Ọlọ́run mọ̀ pé táwọn èèyàn bá free, òun ni wọ́n máa gbádùn, òun ni wọn ò ní jìyà. Ẹ jẹ́ wá sọ̀rọ̀ nípa ìjọba, káàtẹ̀ tó sọ̀rọ̀ ìjọba Nàìjíríà máa pa méjèèjì pọ̀. Ẹ wo Europe, ẹ wo America, ẹ wo Britain àtàwọn orílẹ̀-èdè tó kù. Lédè kúrú láì sọ̀rọ̀ púpọ̀, kí ni ìtàn ìṣèjọba wọn àti bó ni wọ́n ṣe lo liberty nínú ìrìn àjò wọn? Ṣé wọ́n tiẹ̀ ti ń lò ó lọ́jọ́ tó ti pẹ́ àbí wọ́n ṣẹ̀ ń mú òye ẹ̀? Okay. So ṣe rí question tẹ́ bí mi yìí is a very very important. Ó jẹ́ question tó ṣe kókó gan because tí èèyàn bá learn question yóò deal pẹ̀lú history, right? Because tí èèyàn bá fi history wo àwọn kan, because ṣe rí nǹkan kan wà o, kò sí ohun tuntun ní abẹ́ ọ̀run. Ṣé ń get? Kò sí nǹkan tí à ń go through ní ìsìn táwọn kan ò ti go through ẹ̀ rí. Ṣé ń get?
Hello, ṣé ń get me? bẹ́ẹ̀ni. gbọ́ yín mò ń Okay. gbọ́ yín. Now kò sí nǹkan tí a ti à ń go through báyìí táwọn kan tí wọ́n ti go through ẹ̀ rí. Now tí a bá sọ pé a fẹ́ máa ṣe ìjọba bí àwọn kan bí wọ́n ti ń ṣe tá a bá rí pé okay kí báwo gan ni wọ́n ṣe ń ṣe exactly ká ṣe bí wọ́n ṣe ń ṣe result tán wọ́n rí bẹ́ẹ̀ àwọn ò ní rí. For example ní America ìgbà tí wọ́n fẹ́ set up America àwọn tí wọ́n fẹ́ set up America ńgbà yẹn àwọn ọ̀dọ́mọdé ni wọ́n tẹ́ bá lọ wò èèyàn kan wà láàrin wọn tó tiẹ̀ jẹ́ 26 years old ni Thomas Jefferson, one of the most brilliant Americans ní ever ní history America. Thomas Jefferson 26 years old ó dẹ̀ wà lára àwọn èèyàn tó kọ Declaration of Independence. Now ibo làwọn people yìí ti rí idea yìí ibi nǹkan question tẹ̀ ń bí mi gangan nìyẹn. Wọ́n study Rome, wọ́n study enough history, wọ́n wá focus lórí country kan because wọ́n notice pé ní country yìí àwọn city kan wà níbẹ̀ tó yẹ pé wọ́n ṣe oríṣiríṣi ètò ìjọba tó wù wọ́n. Ṣẹ́ǹgẹ̀t ní Rome báyìí okay àwọn city kan wà níbẹ̀ okay àwọn city oríṣiríṣi àwọn city wọ́n ṣe oríṣiríṣi ìjọba tó wù wọ́n. Wọ́n rò pé kè èwo ló jẹ́ pé àwọn èèyàn ọbẹ̀ wọ́n ṣì ayé wọn dá díẹ̀. Wọ́n wá rí pé okay èyí táwọn èèyàn ọbẹ̀ bá free jù wọ́n láyé wọn dá. Ọ̀nà wo lèèyàn lè fi free? Ìjọba ní mú ní sìn. Kò sí ìjọba kankan tó dáa, kò sí ètò ìjọba kankan tó dáa. Okay ẹ jẹ́ á mú báyìí tó bá sọ pé èèyàn ẹyọ kan ni kó máa mú ọ̀sìn òun àti fámìlì rẹ̀ nìkan ni ó máa jẹ ọ́ àtàwọn ọ̀rẹ́ rẹ̀. Tó bá sọ pé okay ẹgbẹ́ wa nìkan ni àwọn ẹgbẹ́ yẹn náà nìkan náà ni ó máa jẹ ọ́. Tó bá sọ pé àwọn èèyàn mi kan ni àwọn èèyàn rẹ̀ náà nìkan náà ni wọ́n máa jẹ ọ́ kódà wọ́n tún mú ará àta mọ́ra tí wọ́n tún máa jẹ ọ́. Bó ṣe rí nìyẹn. mo fẹ́ wá sí Nàìjíríà nsìn Akíntọ́mídé ìgbà tó bá ní ìbéèrè jẹ́ ká mọ̀ ká wà tún máa ká fi kún. Now ká wo Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí a bá ń ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí broken mug tá a bá sọ pé kò yẹ kí ìjọba máa fún yín ní owó oṣù láì ṣe pé ẹ ṣiṣẹ́ o owó welfare tá a bá sọ pé ìjọba ò lè máa fún yín gbogbo àwọn èèyàn á bínú wọ́n á ní ẹ̀tọ́ wa ní orílẹ̀-èdè. mo fẹ́ mọ̀ bí a ti gbé tiwa gbági tó fi di pé ìjọba bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo scholarship ní 1990 1980 dìgbà tí wọn ò lè ṣe scholarship mọ́ ẹ fún wọn lówó ẹ wá lè fún wọn lówó mọ́ gbogbo ẹ wá dorí kodò. Níbo la ti kọ́ ẹ̀kọ́ lórí ìwé òfin tiwa tó wá fi di pé àwa dà gbogbo ẹ̀rú aláfẹ́ ṣe welfare state àrí welfare state ṣe mixed economy àwọn èèyàn kan sì ń jẹ gàba. Bó ni Nàìjíríà ṣe máa gbé ọ̀rọ̀ ẹ̀gbà láti ibi tá a ti ń bọ̀ lọ sí ká sọ pé a fẹ́ gba liberty wọlé níbo ni ká ti bẹ̀rẹ̀ àti pàápàá jùlọ bó láyé fẹ́ láwọn èèyàn lọ́yẹ̀ pé ibi tẹ́ ti ń ba bọ̀ yìí kò sọ́nà ń bẹ̀ ẹ jẹ́ á gbà báyìí. Ẹ rí níbi ọ̀rọ̀ Nàìjíríà téèyàn bá rí iná tí èèyàn bá rí light at the end of the tunnel lónìí ní Nigerian issue tó bá máa fi di ọ̀la èèyàn ò ní rí mọ́. For example lónìí ẹ lè rí táwọn èèyàn ń béèrè fún the right thing ní on the internet ní orí ẹ̀rọ ayélujára tó ń béèrè fún the right thing tó bá di ọ̀la wọ́n tún béèrè pé nǹkan tó tún máa ba ayé wọn jẹ́ wọ́n tún máa béèrè. So number one thing tá a need láti get ni pé kò ń ṣe ayé ni à ń live ní Nàìjíríà. Number one thing tá a kọ́kọ́ ní láti get nìyẹn. Tá a bá wá get ẹ̀ báwo la ṣe lè live
bó ṣe yẹ ká live because ọlọ́run èèyàn àwa àtàwọn òyìnbó àyàtọ̀ o ṣé ń get àwa àtàwọn òyìnbó àyàtọ̀ àtọ̀ o kódà bó ṣe máa ń ronú exactly gẹ́lẹ́ làwọn máa ń ronú bó wọ́n ṣe máa ń ronú exactly now bí ọ̀rọ̀ liberty ṣe lè wọ nàìjíríà ni pé number one ṣe rí long stretch ni non stretch ni nǹkan tí mo fẹ́ sọ yìí education Nigeria we have to be ready I need láti ready láti take care kó lọ́wọ́ state all the education from primary school to secondary school to tertiary institutions you take it away from states ẹ fi sọ́wọ́ private because kẹtó tẹ̀síwájú state tẹ̀sán yẹn kì í ṣe àwọn ìpínlẹ̀ ọ̀hún. no everybody ní federal timbami state lọ́wọ́ ìjọba gbogbo ìjọba kò bá jẹ́ ìbílẹ̀ kò bá jẹ́ àpapọ̀ kò bá jẹ́ níwọ̀n ẹgbà gbogbo school kúrò lọ́wọ́ wọn ẹ fún private now automatically this private wọ́n máa automatically wọ́n máa entice àwọn student school wa ní kẹwàá wọ́n máa try láti reduce the price but aim tèmi gangan kọ́ nìyẹn mo mọ̀ pé price máa já wálẹ̀ with time but aim tèmi gangan kọ́ nìyẹn aim tèmi ni pé school tí ò bá sí school lọ́wọ́ ìjọba mọ́ then private people máa create curriculum Nigeria is meant to keep the state in place. Get this curriculum of Nigeria is meant okay now tó bá teaching ní kankan anything tó bá teaching is the socialism tactics láti maintain the only thing over and over again láti rí pé okay the need fún yín láti jẹ́ kí èèyàn kan máa rú yín nìkan the only thing tó máa explain is over and over again so you have to first take the education away from the state then Nigeria wa máa wá ní chance because then you have people being curious gbà ilẹ̀ wa máa rí àwọn èèyàn tó máa wà curious because èmi náà lọ school mo lọ sí university ó yẹ kí èmi náà wà curious enough pé how can a society work ni mo fi lè lọ study Austrian libertarianism ni mo fi lè lọ study ẹ̀ pé okay báwo ni country ṣe máa ń make ẹ̀ báwo làwọn country ṣe máa ń make ẹ̀ how do countries make it báwo ló fi jẹ́ pé àwọn country kan make ẹ̀ àwọn country kan make ẹ̀ now olórí ẹ̀ kí n lọ because there are so many people that are curious about these things I've always been curious ó yẹ pé kí tó fi jẹ́ pé no £1 why as a matter of fact kí n tó wọ university ni mo ti máa ń wonder pé why don't you spend £1 and they spend $1 in the US why so these are questions that curiosity but when you're actually curious then university people will start researching then we have mo mọ̀ pé àwọn ìdí míì máa wà àwọn èrèdí míì máa wà àwọn ọ̀nà míì máa wà yàtọ̀ sí education tẹ̀ní ká kọ́kọ́ gbà kúrò lọ́wọ́ rẹ̀. nǹkan tó wà ń bẹ̀ ni pé ṣe rí tí ò bá kí n ṣe education as a matter of fact generation wa yìí èmi ò ní any hope nínú generation wa yìí so ọmọ fi advocate pé at least generation àwọn ọmọ wa tó bá tiẹ̀ jẹ́ pé private property rights nìkan náà tiẹ̀ ní wọn ò ní máa tó nílé epo wọn ò ní máa rí epo ní iye tó wọ́n so let's get this country right let's get it right. ọ̀nà tí mo fẹ́ lọ sí ipò ẹ máa gbọ́ mi o ọ̀rọ̀ education àwọn èèyàn á ní ìjọba ló ti ń ṣe látijọ́ ẹ̀ ṣé tán bá àwọn missionaries àwọn church máa gba tiwọn padà àwọn mosque máa gba tiwọn padà èyí
Cool. ṣé Grammar. àwọn ìjọba ló bá church àti mosque kọ́ school wọn tẹ́lẹ̀. Ẹ máa gbọ́ o. Àwọn èèyàn máa wò pé owó yẹn máa ti pọ̀ jù fún àwa tó jẹ́ local people tá à lówó lọ́wọ́. Ṣé kìí ṣe pé a ní lè lọ school mọ́ fáwọn ọmọ wa? Ìyẹn ìkan. Ǹjẹ́ ó ṣeé ṣe ẹ wo àwọn orílẹ̀-èdè míì wọ́n ní public schools tí wọ́n ń fund. Kí ló wá jẹ́ pé àwa a máa wá da gbogbo iléèwé wa bọ́lẹ̀ pé kó jẹ́ private? Ṣé kò ti ní lágbára jù? Okay, you see, ṣe rí látayédáyé kò dẹ̀ sí bá a ṣe fẹ́ dọ́gbọ́n ẹ̀ àwọn èèyàn máa rán èèyàn lọ sí ní scholarship ṣé ń get so wà nìyẹn kò sọ́gbọ́n tá a ṣe fẹ́ dá àwọn èèyàn máa rán èèyàn lọ scholarship because bọ́ọ̀lù ṣe dá èèyàn yẹn tó bá ti ní wà fẹ́ fún ẹni tó bá wò pé ẹni yìí ó dẹ̀ ní chance láti make ẹ̀ jẹ́ ràn án lọ́wọ́ so bọ́ọ̀lù ṣe dá àwa èèyàn nìyẹn wà nìyẹn. So now number 2 ní ọ̀rọ̀ education Jerry, we have to be very very careful because ó deal pẹ̀lú future wa we have because as tebas notice mo ní sentiment sí Yorùbá because Yorùbá ni mí we dey grow up ní Ìbàdàn ni mo grow up sí so so mo rí bí àwọn èèyàn mi ṣe ń live so ó máa ń dùn mí gbà mí so mo ní sentiment sí Yorùbá so I will use Yorùbá as example a lot so ṣe rí Yorùbá youth tẹ́ bá ń wo bí nǹkan ṣe ń lọ you have to be very ẹ̀rù máa ń bà mí gbà mí so mo fi máa ń hammer these things a lot now ṣe rí tó bá ti di ọ̀rọ̀ education number one tẹ̀yẹ ká kọ́kọ́ mọ̀ ni pé there are already private schools already private schools wọ́n ti wà nílẹ̀ báyìí ìdí tó wọ́ wọn kan fi wọ́n jù ó ní pé cheaper federal universities wà tábọ̀ kò sí cheap federal universities tó wà private schools owó wọn máa less because more federal universities sold to become private schools mean that private schools wọ́n máa wà affordable because they will be in competition. There will be standard. Look at some private secondary schools. You cannot compare there with public secondary schools. Look at them. And some are even affordable. Some tó yẹ pé èèyàn máa sọ pé iye tó mọ̀ yín sọ nìyí ó dẹ̀ wá pé èèyàn ju kí ọkọ máa lọ sí public school lọ báyìí. When I was young, people didn't want to go to public schools. People prefer private schools because wọ́n dẹ̀ pọ̀ ńgbà yẹn now wọ́n dẹ̀ tuntun pọ̀ wọ́n ṣe pọ̀ náà báyìí so we need to add to them selling public schools won't damage Nigerians it will help Nigerians but àwọn èèyàn wa máa ń bẹ̀rù. ẹ má bínú ẹ tí dáhùn kókó ìbéèrè yẹn àwọn Amẹ́ríkà àwọn Europe tó jẹ́ pé wọ́n ṣe kí la fi yàtọ̀ sí wọn ṣé torí wọ́n lówó jù wá làwọn ṣe lè sanwó iléèwé fáwọn akẹ́kọ̀ọ́ lọ́fẹ̀ẹ́ àbí kí ni wàá lè ṣe kí ni tí wàá. American public schools wọn exist tẹ́lẹ̀ ṣé ẹ lè rí àwọn èèyàn tó ń fọ́ǹdì public schools wọn almost àwọn Americans gan ń lọ sí university most wọn ń lọ university ìtẹ́ bá rí pé ó wà for the university ṣèbí ìsìn ni wọ́n ṣe kí lorúkọ loan yìí Obama tó student loan tó start Obama ló start student loan kí Americans náà máa lọ university America ń lọ university tẹ́lẹ̀ because number one they had sound money téèyàn bá ti lọ tó bá ti ní sound money wákàtí mélòó ló need láti fi ṣiṣẹ́ tó bá ṣiṣẹ́ 4 hours lọ́jọ́ ẹyọ kan Ọlọ́run sọ pé ká wá máa ṣe rú tó bá ṣiṣẹ́ 4 hours ó ti tó ẹ kí ló ń lọ university fún. o lè máa wa mọ́tò o lè máa wa truck. o lè máa wa mọ́tò o máa wa kabúkabú 4 hours
6 hours lọ́jọ́ ẹyọ kan. Wàá dẹ̀ máa san rent ẹ, ò ń gbénu ilé, ò bímọ 4. So Americans, they were not, but àwọn èèyàn sponsor àwọn èèyàn ní school o. Àwọn èèyàn sponsor àwọn èèyàn ní school America. Ẹ mọ̀, ẹ lè compare America sí Nàìjíríà. Àwọn ní owó. Ibi táwa wá wà yìí a gbọ́dọ̀ pèrò dáadáa. Ẹ jẹ́ n sáré sọ eléyìí torí àkókò. Ẹ máa bá wa gé ìdáhùn ní kéékèèké torí ohun tí mo kọ síbí á fẹ́ tó 12 ṣùgbọ́n torí Okay, yeah. ẹ já máa kéékèèké. Now kí n tó kúrò lórí education, Nàìjíríà náà ti bẹ̀rẹ̀ NEL fund yẹn ní student loan. Kí ló dẹ̀ fa làbárè NEL fund ni pé ASUU máa ń lọ strike ní gbogbo ìgbà, Association of University Academic Staff Union of Universities, lemọ́lemọ́ fẹ́ tó àtitọ́gbọ̀n ọdún tán ti ń lọ ìyanṣẹ́lódì àfẹ́ àfàlẹ́ oṣù. Wọ́n wá ní àkóso ò gbọ́dọ̀ sí lọ́wọ́ ìjọba, ẹ jẹ́ kí àwọn iléèwé fúnra wọn kí wọ́n máa ṣàkóso owó wọn, bó tilẹ̀ jẹ́ pé àárín yẹn wọn ò tíì tún ṣe torí TSA Treasury Single Account ni wọ́n fi ń gba gbogbo owó tó bá ń wọnú fásitì kọ̀ọ̀kan. Ṣùgbọ́n ohun tó wá wà níbẹ̀ ni pé ìjọba Tinubu lérògbà pé tá a bá lè jẹ́ kí àwọn akẹ́kọ̀ọ́ lè máa san, àwọn tí wọ́n ń san 15,000 tẹ́lẹ̀ sí wọ́n ń san 30,000, kí iléèwé gbé owó wọn lọ sí 150,000 naira àbí jù bẹ́ẹ̀ lọ. Ẹni tí ò bá wá ní san, tí ò lówó láti san, ó lè wá yáwó láì gba interest. Lẹ́yìn 20 ọdún a máa gbowó yẹn padà lọ́wọ́ ẹ̀ ní pẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bí wọ́n ṣe ń ṣe l'Amẹ́ríkà ní era àti Obama. Ṣùgbọ́n mo rí i pé ẹni yẹn ó máa lábàwọ́n, ó máa lẹ́yìn. Kí lèròǹgbà yín lórí yẹn àti pé kí ni ó fà á tí irú nǹkan bẹ́ẹ̀ yẹn ò fi dáa fún wa ní Nàìjíríà? Okay, number one ni pé Nigeria ò ní enough capital láti fi sustain student loan. One nìyẹn. Number two, gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ̀ ń take láti ọ̀dọ̀ àwọn èèyàn tí wọ́n lọ sí school. Ẹ wá ń fund àwọn èèyàn tí wọ́n ń lọ sí school. So kò dá bẹ́ẹ̀. Ọlọ́run náà ò fẹ́ rú nǹkan bẹ́ẹ̀ yẹn, cheating ni. Ẹ jẹ́ káwọn èèyàn náà lọ sí school kí wọ́n determine bóyá àwọn fẹ́ fund àwọn èèyàn tí wọ́n fẹ́ lọ sí school. So answer mi nìyẹn. Ẹ jẹ́ bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí n tún sáré mú mi ọ̀rọ̀ nípa ilẹ̀, Land Use Act ní Nàìjíríà náà pé 97 wọ́n gbé yẹn kalẹ̀. Àwọn èèyàn bíi tiyín tó máa ń sọ̀rọ̀ liberty àti ẹ̀tọ́ orí òjòrí ìyẹn ní private property rights, pé dúkìá èmi ni mo ní. Ẹ máa ń sọ pé ilẹ̀ pé tiwa nílẹ̀ kì í ṣe tìjọba. Báwo láàrin yẹn jẹ́? Kí ni èròǹgbà yín lórí ọ̀rọ̀ ilẹ̀ láàrin ìṣẹ́jú 2-3? Okay, ṣé rí ilẹ̀ ó wà very very important because tẹ́ bá wo factors of production, land, labour, capital, àwọn mẹ́ta yẹn wà very very important. Although wọ́n ti add the entrepreneurship ìmọ̀ nǹkan tí yẹn ṣe ń bẹ̀. So land ó wà very very important because orí ẹ̀ ni other factors of production mi ni wọ́n wà, and Ọlọ́run ò ṣe land púpọ̀ mọ́. Ọlọ́run ò ṣe land mọ́, iye tọ́lọ́run ti fún wa náà ni a máa ní láti lò. So nǹkan tí land fi wà important nìyẹn. A dẹ̀ lè afford láti fi ilẹ̀ wa fún ẹni tí ò mọ bá ṣe ń manage ẹ̀. So tí ilẹ̀ wa bá wà lọ́wọ́ wa, tí resources yẹn bá wà lọ́wọ́ wa, a máa manage ẹ̀ ju ẹni tí kò ṣe pé òun lọ́lọ́run fún lọ. So tọ́lọ́run bá fún wa ní nǹkan, tá a bá manage ẹ̀ dáadáa, a máa jèrè ẹ̀, àwọn ẹlòmíì náà dẹ̀ máa jèrè ẹ̀. Òun ni ọ̀rọ̀ epo tí Nàìjíríà ń pàdánù báyìí. So àwọn tí wọ́n ní wọn ò jèrè ẹ̀, àwọn náà live nínú slum. Àwa tá à ní, àwa náà á jèrè ẹ̀, àwa náà ò ríra. Gbogbo wa àwa ń wọkọ̀ ní owó tí ò pé. So ọ̀rọ̀ land nìyẹn. Yàtọ̀ sí dúkìá tó wà nínú ilẹ̀. Yàtọ̀ sí dúkìá tó wà nínú ilẹ̀, orí rẹ̀ ni gbogbo other factors of production. Àwa èèyàn tá ní labour, orí ilẹ̀ náà là ń gbé, orí rẹ̀ là ń kọ́lé sí. Ẹ má bínú, tẹ́ bá ń lọ láti Ìbàdàn s'Ékòó, ẹ máa rí ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀. Tẹ́ bá ń lọ láti Kánò sí Kaduna, ilẹ̀ pọ̀ lọ́pọ̀lọpọ̀. Ta ló ní? Ìjọba ló ní, ṣèbí àwa lọ́lọ́run fún, a dẹ̀ fún ìjọba, wọn ò dẹ̀ lè manage ẹ̀. Ṣé ẹnikẹ́ni lè lọ bẹ̀ kó kàn bu iye tó bá wù ú bẹ̀ kó dẹ̀ máa gbé bẹ̀? Kò lè déédéé ṣe bẹ́ẹ̀ torí ìjọba ló nílẹ̀.
ǹjẹ́ ọ̀nà wà tíjọba máa fi sọ pé mo káwọ́ kúrò ńbẹ̀ ẹ̀ṣẹ̀ tó bá wù mí àbí ṣó. Wọ́n lè ṣe bẹ́ẹ̀ fún un, wọ́n máa ń ṣe bẹ́ẹ̀. Ó dà pé wọ́n ní ètò ní abẹ́ òfin tó máa fi ń ṣe bẹ́ẹ̀. But ó dà pé ẹni wọ́n máa fún ní ọdún díẹ̀, wọ́n dẹ̀ máa sọ fún àwọn nǹkan tó lè ṣe níbẹ̀. So kò bẹ́ẹ̀ ni, sábúrú nínú ìlànà liberty àbí. bẹ́ẹ̀ ni, kò kí ń ṣe Ìlọrin Liberty mọ́. Ṣùgbọ́n nínú ìlànà liberty kílẹ̀ bá ṣe ju. Ok, tó wáyé pé ìlànà Liberty ni kò wulẹ̀ sí ní sí lọ́wọ́ ìjọba àtọ̀, ẹni tó ní ló máa ní, tó nǹkan tó bá dẹ̀ wù ló máa fẹ́ fi ṣe. Tó bá wù tépo bá wà níbẹ̀, tó bá sọ pé òun ò wá epo bẹ̀, pé òun kàn fẹ́ máa da ilẹ̀ síbẹ̀ ni, gbogbo wa náà làwọn máa bá a dalẹ̀ síbẹ̀. So ẹja sọ̀rọ̀ housing, ìyẹn ní ilé ìgbé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú Nàìjíríà ń sìn, ẹ bá dẹ́kọ̀ ilé ò ṣeé gbà. Àwọn ilé bẹ́ẹ̀ tó yẹ ká máa gbà lówó kékeré ó ti di 1 million, ó ti di 2 million, kódà ní bẹ́ẹ̀ Ìbàdàn àbí níbikíbi gan, torí ó ń ga sí ni. Mo dẹ̀ rí pé ẹ ti sọ rí lórí Twitter pé ìjọba ò lè máa fi òté lé iye téèyàn máa gbé ilé lẹ̀, ẹ gbọ́dọ̀ bẹ́ẹ̀ sọ iye tí ọlọ́jà máa ta ọjà ẹ̀. bẹ́ẹ̀ ni. Bó la ṣe máa, ọ̀nà wo la máa gbà tí owó ilé tó fi máa wálẹ̀, tí a máa kọ́lé tó pọ̀ lọ́pọ̀ yanturu? Ṣé òfin kan wà tá a lè ṣe àbí ìlànà kan wà tá a lè gbà? Kí ni ohun tí Liberty sọ lórí ọ̀rọ̀ ilé gbígbé àti ilé rírà? Ok, ṣe rí, tó bá ní ọ̀rọ̀ ilé, nǹkan tó ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ilé ni pé secondary issue ni ọ̀rọ̀ ilé. Owó ló fa ọ̀rọ̀ ilé. Àwọn èèyàn wọ́n prefer tán bá ti ní owó lọ́wọ́ láti fi ṣe nǹkan míì ju kí wọ́n fi kọ́ ilé lọ. Because right now, tẹ́lòmíì bá máa kọ́ ilé, lẹ́yìn pé kó gbé ọ̀rá lọ sí ilé tó máa gbé. But ní ìsìn gan kò yẹn, ó wà very very unlikely because owó tó máa fi kọ́ kò ní lọ́wọ́. So ọ̀rọ̀ ilé, a need láti kọ́ ilé sí i. Ìjọba ò dẹ̀ lè kọ́ ilé sí i because àwọn náà ni wọ́n bàjẹ́. Although wọ́n ń kọ́ ilé sí i, àwọn ara wọn náà ni wọ́n máa rà á. So bí ọ̀rọ̀ ilé ṣe jẹ́ nìyẹn. But Liberty sọ pé tó bá kí olúkálukú ní ilẹ̀ tiẹ̀, tí wọ́n actually ní ilẹ̀ wọn, olúkálukú máa lè kọ́ ilé ẹ̀ fúnra rẹ̀, á mọ èyí tó fẹ́ kọ́. But ẹ mọ̀, ìjọba ti kọ́ ilé, so wọ́n ti bà market, the housing market yẹn wọ́n ti bàjẹ́ pẹ̀lú breakage nínú market. So ìjọba need láti exit the housing market kí ọ̀rọ̀ ilé, kí owó ilé lè wálẹ̀. So ọ̀rọ̀ ilé bó ṣe jẹ́ nìyẹn. Ojoojúmọ́ lẹ dẹ̀ máa rí pé ìjọba ń kọ́ ilé, wọ́n ń kọ́ ilé sí i. Tó má dẹ̀ ṣe ń kọ́ ilé sí i ni owó ilé ṣe máa wọ́n sí i. So wọ́n need láti jẹ́ kí àwọn èèyàn kí wọ́n kọ́ ilé, kí ìjọba má kọ́ ilé mọ́, because Èkó ò ní ilẹ̀ púpọ̀. Tó má dẹ̀ sọ pé àwọn fẹ́ máa kọ́ ilé, tó bá yẹ pé wọ́n bá ń kọ́ àwọn ilé yìí tí wọ́n bá ń tà wọ́n, ó sì better. But ìjọba máa manage ẹ̀, wọ́n dẹ̀ máa fi máa affect owó ilé tí àwọn èèyàn ń gbé. So ìjọba exit market yẹn ló better jù, the housing market, especially ní Lagos State tí wọ́n wà yìí. Kí ni a máa sọ nípa àwọn tí wọ́n ń kọ́lé tó jẹ́ pé wọ́n fẹ́ fi jèrè àjẹjù? Àwọn estate agent tó jẹ́ pé wọ́n bá ti rí ilẹ̀ kan rà, wọ́n máa kọ́lé alájà 10 sórí ẹ̀, àbọ̀ alájà 5. Ẹ̀yin lẹ̀ ń wò bẹ́ẹ̀, àwọn náà gba loan. Àwọn náà gba loan. Mo mọ̀ èèyàn kan tó jẹ́ pé ó gbélé lẹ̀ ní 2 million, tó dẹ̀ gba 1.5 ní loan tó fi ṣe ilé yẹn. Páàtì ilé ẹ̀ ló cut, ó block sáré páàtì ilé ẹ̀, ó fi make 500,000 torí pé ebi ń pa á. Olówó lẹni yẹn o. So bí ọ̀rọ̀ situation Èkó bó ṣe rí nìyẹn nísìn. Mo fẹ́ sáré ṣe gbogbo ẹ̀ pápápá, nǹkan bíi 2 ló kù. Bitcoin àti tẹ́ ń pè ní fiat, torí dà ń pé ọ̀rọ̀ tá à ń sọ yìí náà ó dorí owó ni. Kí ni ìlànà tí Liberty fi wo owó níní? Báwo lèèyàn ṣe gbọ́dọ̀ lówó títí dorí central? Kí ni ìṣòro? Kí ni tí owó bá dé? Àti pé mo rí pé àwọn èèyàn Liberty wọ́n máa ń fi ara mọ́ cryptocurrency. Kí ni gbogbo ẹ̀? Báwo ló ṣe jọra wọn? Kí ni ìlànà tí Liberty dúró lé lórí? Okay,
Ọdún àwọn ará Liberty kan láìkè cryptocurrency, but irú èmi báyìí èmi ò fọ́ fún. Tó bá di ọ̀rọ̀ Bitcoin, èmi ò lè bá wọn rà á torí èmi mọ̀ pé kò ń ṣe perfect money. Irú àwa báyìí, àwa ANCAP, àmọ́ perfect money Bitcoin ò dẹ̀ kì í ṣe ara ẹ̀, but mo respect Bitcoin. As a matter of fact, mo respect Bitcoin because only the first example ó ṣe wá wípé ìjọba ti bà ayé wa jẹ́ jìnnà. So mo respect Bitcoin gan. But tó bá ti di ọ̀rọ̀ pé ọ̀rọ̀ owó, àwa ará Liberty a kì í fẹ́ explain jù because àwọn èèyàn wọn ò fẹ́ wọn kì í fẹ́ gbọ́ ọ̀rọ̀ owó. Ẹ mọ̀, olúkálukú wà sensitive. Àdè sọ pé káwọn èèyàn mú owó wá, a fẹ́ jẹ́ kí wọ́n ní ìmọ̀ sí nípa owó wọn. Pé ìjọba o, wọ́n ń ba owó gbogbo wa jẹ́ ni o. So àwọn èèyàn kì í fẹ́ gbọ́. So but bí ANCAP ṣe rí, bí àwa ará Liberty, ẹ má bínú mò ń lo ANCAP, the same thing náà ni. So bí àwa ará Liberty bá ṣe rí ọ̀rọ̀ owó ni pé owó ó gbọ́dọ̀ wà competitive. Ara àwọn kan ní nìyẹn. So Bitcoin dẹ̀ nìyẹn. So òun ni àwọn ANCAP kan fi like Bitcoin. So ó wà competitive enough, ó dẹ̀ wà decentralized, kò sí pé èèyàn kan ló ń control ẹ̀ bíi central bank. Pé central bank ní ìsinyìí owó táwa kan ń ṣiṣẹ́ fún làwọn kan ń print. Bí ilé ayé ṣe rí owó táwa àwa ń ṣiṣẹ́ fún àwọn fún print ẹ̀. So ṣé Ọlọ́run ló fún wọn láṣẹ yẹn? So ẹ̀ka táwa ANCAP believe nìyẹn pé kò dáa. Mo fẹ́ kẹ́ ẹ tẹnu mọ́ ìlànà tí printing money, tá a bá ń tẹ owó, ìlànà tó fi ń ba owó jẹ́ nígboro. So ó ní. Ìbẹ́ lè print ẹ kúkú lọ print kó pọ̀ kẹ́ pín káàkiri náà. Tó bá jẹ́ yẹn ni kí ló tí gbà tó yẹ pé ìjọba kúkú lè print, kí tó fi ń tax wa. Ẹ mọ̀ pé ṣèbí wọ́n nídìí owó, wọ́n dẹ̀ ń print. Ẹ mọ̀ kú tax wa, ẹ̀yà máa náwó wa, ẹ mọ̀ gbowó owó orí lórí wa mọ́. Bọ̀ wọn ò ní ṣe yẹn, wọ́n máa gba méjèèjì. Bọ̀ èyí tí mo fẹ́ sọ ni wípé printing owó ó ń ba owó orílẹ̀-èdè wa jẹ́. Òun ni ìdí tí a fi ná ₦1 mọ́. Ó ní ìdí tí a fi lè ra pure water ní ₦5 mọ́. Ìgbà tí mo wà ní kékeré, pure water ₦5 la máa ń rà. Ẹ̀pà ṣúgà. Bẹ́ẹ̀ ni. So printing owó òun ló fà á. Kò sí nǹkan míì. Mo dẹ̀ ṣe enough research lórí ẹ̀ láti prove pé lóòótọ́ ni. Mo ṣe ní Nàìjíríà. Nǹkan lè release ẹ̀ nítorí Nàìjíríà tá à ń gbé ó burú gan. So mo ti ṣe personal mi lórí ẹ̀. Àwọn other ANCAP gan ṣe. So wọ́n ti bà náírà jẹ́ jìnnà. Tẹ́ bá wo àwọn old videos, àwọn bàbá yẹn wọ́n ń ra oúnjẹ fún ₦2. Ìmí ìkọ́lé. Mo mọ iye tí dádì mi fi ra block tí wọ́n fi kọ́lé wa, ₦30. Block ẹyọ kan. Kódà on site ni wọ́n yọ ₦30. Wọ́n dẹ̀ ló tún tí wọ́n ń gbà yẹn ni. So ojoojúmọ́ ni wọ́n ń bà náírà jẹ́. We have to stop that. Ó dẹ̀ bà ayé àwọn ọmọ Nàìjíríà jẹ́. People are living in penury. People are living in poverty. So Nigerians have to ask questions. Why are we living in this poverty? We work every day. Others don't work like us. So we work every day. Why is our own different? So kò ń ṣe pé wọ́n ń jí owó nìkan ni wọ́n fi ń ba ayé àwọn èèyàn jẹ́. Wọ́n print owó, ìyẹn gan burú ju kí wọ́n jí owó lọ. Printing of money, because ìyẹn jí owó lásán. Ó ní effect kan tó ń ṣẹlẹ̀. Effect tí wọ́n ń pè ní the Cantillon effect. So we really have to be careful. We live in a country that printing of money are suiting politicians. Now, we heard that
children of politicians now work in the central bank. Now, that is how they print money and get away with it by having their children there. So that is all about it when it comes to money and liberty. That's just it. kí n tó mú ọ̀rọ̀ míì, ṣé n tí ẹ̀ ń sọ yìí, ọ̀rọ̀ printing money, ṣé èmi máa ń rò pé àwọn ìjọba yìí fẹ́ ṣèrànlọ́wọ́ fáwọn èèyàn lóòótọ́, ó yẹ ẹ̀dá 200 billion síta, bóyá àwọn ò tiẹ̀ mọ ohun tí wọ́n ń ṣe, àbí àwọn kan nu wọ́n mọ̀, wọ́n kàn ní ẹja máa bá lọ bẹ́ẹ̀, torí ó ṣeé ṣe kí wọ́n mọ̀ kí wọ́n kàn máa bá lọ bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn mọ̀, ọ̀pọ̀lọpọ̀ nínú wọn mọ̀, àwọn náà rí effect tó ní pé kíní yìí ò dáa. Èmi máa mọ̀, èmi dẹ̀lé máa mọ̀ pé effect owó preprint pé kò dáa. So wọ́n lè máa mọ̀, bọ̀ ẹ mọ̀, mi ò tí ì really ní ẹ̀ politician rí, èmi ò dẹ̀ really like wọn, mo dẹ̀ wà shy, so kí mi kàn kàwé tèmi. printing owó kọ́kọ́ ṣe rí, mo fẹ́ fi mo rí àpẹẹrẹ kan ní ẹnujọ́ mẹ́ta yìí nígbà tí nǹkan wọn ìjọba ní wọ́n máa kówó síta, wọ́n máa ra grains, wọ́n máa pín rice, oríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀. N tí mo fẹ́ fàyọ pé lójú ẹni yẹn, a fẹ́ ṣèrànlọ́wọ́ ni, a fẹ́ fún wọn lẹ́bùn, a fẹ́ kí ìyà, torí lójú wọn wọ́n rò pé wọ́n ń ṣe dáadáa, àìmọ̀kan. Mo wá ń wò pé bóyá ọ̀nà míì wà tí a lè fi jẹ́ kí àtolóṣèlú o àtàráàlú o ẹ wo kinní dáadáa, kò sọ́nà níbi tẹ́ ń gbà, ibi tí mo fẹ́ mú ọ̀rọ̀ yẹn jáde nìyẹn. Ẹ ń sọ̀rọ̀ nípa pé awareness káwọn èèyàn lè mọ̀, pé pattern wo la lè jẹ́ káwọn èèyàn fi mọ̀. Mo fẹ́ ká acknowledge pé ó ṣeé ṣe kó lóṣèlú ní good intention kó má mọ̀ ohun tó ń ṣe. Bẹ́ẹ̀ ni, absolutely, èmi náà agree. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ní good intention, èmi fẹ́ ṣe nǹkan dáadáa, to be honest, mo gbàgbọ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn fẹ́ ṣe nǹkan dáadáa, but nínú pé wọ́n fẹ́ ṣe nǹkan dáadáa yẹn náà wọ́n tún máa ń jí owó. Bẹ́ẹ̀ni. So mo believe pé wọ́n máa ń ní intention gidi, olóṣèlú púpọ̀ máa ń ní intention gidi. Ẹ já sọ̀rọ̀ nípa gun ownership. Tẹ́ bá ti dárúkọ ẹ̀ létí ọmọ Nàìjíríà pé ẹ jẹ́ kí àwọn èèyàn lè níbọn lọ́wọ́, n tó máa ń kọ́kọ́ rò ní pé tí n bá lọ viewing center tó bá ń pariwo ń bẹ̀, ẹnìkan ó kàn fàbọn yọ, yóò kàn máa pa àwọn èèyàn lọ ní bó ṣe ń ṣẹlẹ̀. Argument tí ó wà ńlẹ̀ fún kí káwọn èèyàn máa lo ìbọn fúnra wọn fún protection ara wọn ní Nàìjíríà, ṣé ó ṣeé ṣe àti pé ṣé kò ní àtúbọ̀tán tí ò dáa, ṣé kò ní mú di ogun dọdẹ mọ́ gbogbo wa lọ́wọ́? Ẹ rí, afẹ́ akọ orílẹ̀-èdè yìí, àwọn kan kulẹ̀ ti ní ìbọn lọ́wọ́, afẹ́ akọ. Ní ọjọ́ kìíní àná, mo kà lórí íńtánẹ́ẹ̀tì pé wọ́n lọ close gun factory kan ní Jos. So àwọn èèyàn níbọn lọ́wọ́, àwa èèyàn tí a nífẹ̀ẹ́ òmìnira, tá a kì í ṣe jàgídíjàgan, tá a kàn ń ṣiṣẹ́ wa, àwa là níbọn lọ́wọ́. Àwọn èèyàn burúkú wọ́n níbọn lọ́wọ́, ọjọ́ tán bá dẹ̀ fẹ́ lò wọ́n dẹ̀ ń rí i lò against àwa èèyàn tá à ń ṣiṣẹ́, tá à ń gbàdúrà sọ́lọ́run pé kó dáàbò bò wá. Olúkálukú wa kàn dúró ọjọ́ tí wọ́n bá rí i lò ni. A dẹ̀ ń gbàdúrà pé kọ́lọ́run má jẹ́ á rí i lò. Àmín. Ìyẹn ni pé kò mọ òkun ọ̀rọ̀ ni pé tí wọ́n bá yọ̀ǹda, èmi àtẹnìkan tiẹ̀ sọ ńjọ́ kan pé bóyá kíjọba fi òté le pé tó o bá níye tó báyìí lákàǹtì ẹ̀, à nílé fún ẹ níbọn, a fẹ́ wo àyẹ̀wò ọpọlọ ẹ, ṣé ọpọlọ ẹ dúró déédéé, gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ló gbọ́dọ̀ wà ńlẹ̀. Rárá, bàbá yẹn ẹni tó lówó lọ́wọ́ yóò kàn máa pa ẹni tí ò lówó lọ́wọ́ ni. Ìlú ò ní dáa báwọn, gbogbo wa la gbọ́dọ̀ lọ́wọ́. Gbogbo èèyàn kan ṣe tó bá wù wọ́n. Bẹ́ẹ̀ni. Ẹ dẹ̀ ṣọ́ pé. Bẹ́ẹ̀ àwọn èèyàn ó para wọn, kò sí rọ́ńbẹ̀, ṣé kí n má parọ́ fún yín?
àwọn èèyàn para wọn because history sọ fún wa pé bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn. Nígbà táwọn èèyàn bá kọ́kọ́ níbọn lọ́wọ́ àwọn èèyàn para wọn. Lamẹ́ríkà nígbà táwọn èèyàn kọ́kọ́ move lọ sí western side California, Montana, gbogbo àwọn area yẹn tó ń pè ní wild west. Nígbà táwọn èèyàn kọ́kọ́ máa lọ bẹ̀, life in America was life expectancy wọn was just 37 years. Wọ́n para wọn ṣeré ni. Ìgbà tí IQ wọn wá, ìgbà tọ́pọlọ wọn wá develop pé a lè solve issue ju ká mọ̀ para wa lọ. Ìgbà yẹn ni orílẹ̀-èdè wọn wá tẹ̀síwájú. Orílẹ̀-èdè wa ti tẹ̀síwájú, àwọn èèyàn ti mọ̀ pé a lè bára wa sọ̀rọ̀ láì para wa. Ẹ jẹ́ káwọn èèyàn níbọn lọ́wọ́ láti fi dáàbò bora wọn. Àwọn èèyàn wa orí wọn ò kú, wọ́n lè bára wọn sọ̀rọ̀. Ẹni tó bá sì pààyàn, ìjọba ó sì jù sẹ́wọ̀n. Ẹni tó bá pààyàn láì lẹ́tọ̀ọ́, àwọn èèyàn ń dáàbò bora wọn. mo rò pé ọ̀rọ̀ ọjọ́ mi lọ̀rọ̀ nítorí ó pẹ̀ka lóríṣiríṣi. Bẹ́ẹ̀ni. Ó pẹ̀ka lóríṣiríṣi. Ẹ já sọ̀rọ̀ nípa judiciary àti arbitration. Ẹnìkan sọ lórí Twitter ńjọ́ yẹn pé Unilag wọ́n ṣe máa jẹ 1 billion, àwọn mọ̀ọ́mọ̀ máa fẹ́ san ni, ó yẹ já dá ilé ẹjọ́ kan lẹ̀ tó máa ṣe ẹjọ́ ìpèsè iná nìkan, energy nìkan. A ti ní electoral court ní ìlú wa tó yẹ pé electoral offenders bíi báyìí ní kẹ́ ẹ máa lọ. FRSC lójú pópó, ẹ jẹ́ ká ní mobile court tó jẹ́ pé ẹni tó bá ti tasẹ̀ àgẹ̀rẹ̀ lójú pópó ẹ lọ jẹ́jọ́ ẹ̀ nínú ilé. Kí ni ìlànà tí Liberty fi wo ìlànà ètò ìdájọ́ àti pé bó ló ṣe yẹ kí Nàìjíríà pàápàá kó bojú wò láàrin ìṣẹ́jú méjì? Ṣé ẹ rí ní ètò ìdájọ́, Liberty wò pé ìdájọ́ tó jẹ́ pé èèyàn kan lè gbẹ̀yìn lọ fún ẹnìkan lówó kì í ṣe ìdájọ́ gidi. So òun ni Liberty fi dá ọgbọ́n private court. Kò ní nídìí pé à ń dá kóòtù energy ilẹ̀, à ń dá kóòtù family ilẹ̀, à ń dá matrimonial court ilẹ̀, à ń dá electoral court ilẹ̀. No, kóòtù oríṣiríṣi tó yẹ pé àwọn èèyàn wọ́n ṣe ìwádìí kó tó di pé wọ́n dá ẹjọ́. Òun ni Liberty ló ń propose. Bóyá ẹ mọ ohun tó ń pè ní ìjókòó ọ̀jọ̀gbọ́n tó yẹ pé láàrin àdúgbò wa yìí tọ́rọ̀ bá ṣẹlẹ̀ a lọ pe baálẹ̀ àbí ká lọ pe ẹni tó bá jẹ́ ẹ̀gbọ́n àdúgbò. Bẹ́ẹ̀ni. ṣérù yẹn lè ṣẹlẹ̀? Ṣé ní tí Liberty ń sọ nìyẹn? Bẹ́ẹ̀ni, Liberty gbarú nǹkan báwọn. Ẹ̀yin méjèèjì ẹ jókòó, ẹ lọ pé ẹ̀gbọ́n àgbàlagbà tó lè bá yín yanjú ẹ̀. Ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí èèyàn méjì bá jà tágbàlagbà bá wọn yanjú ẹ̀, ṣé ẹ mọ̀ pé ó ti mọ́ ń tánú àwọn méjèèjì ṣá ju pé kán lọ ilé ẹjọ́ lọ. Ṣé ẹ tún mọ̀? Kéèyàn kan wá lọ Yorùbá gan sọ, Yorùbá ní àìtí court. Ṣé ti get bẹ́ẹ̀? So Yorùbá ò dẹ̀ èèyàn méjì tágbàlagbà bá wa sọ̀rọ̀ a dẹ̀ máa ń gbọ́. But ní court a kì í gbọ́, bá a ní láti lọ ṣe nǹkan tí court bá sọ. But tágbàlagbà bá wa sọ̀rọ̀ tó bá tẹ̀ wá nínú bá wa á tún bú ẹnì kejì náà, inú àwa méjèèjì á wá rọ̀, àwa máa dọ̀rẹ́ padà. Ṣé mọ̀ pé àwọn ọ̀rọ̀ kan wà tó kọjá ọ̀rọ̀ àdúgbò bí ìpànìyàn bí olè? Bẹ́ẹ̀ni. Irú àwọn yẹn ṣé Liberty gbà pé ká gbé lọ ilé ẹjọ́ ìjọba? Bẹ́ẹ̀ ni. Ṣe rí àwọn ará Liberty kan wọ́n gbà, àwọn kan wọ́n like court ìjọba, but mi ò like court ìjọba. Èmi mo wà fún mo fi ń sọ pé àwa ANCAP. So èmi ANCAP lèmi, mo believe pé kíjọba má exist at all. So mo believe nínú private court pé kí court ó wà fún ẹni tó bá lè san owó ẹ̀. So àwọn èèyàn á lè tí court ẹ̀ ò bá dáa olúkálukú á tètè mọ̀, wọn ò ní gbé ẹjọ́ wá báyìí.
wọ́n máa mọ̀ pé ó máa ń gbowó lẹ́yìn. So, àkókò ti lọ ṣùgbọ́n a tún bẹ́ lòmíì sọ̀rọ̀ tí ó máa bá wa yanjú àwọn nǹkan tí ó wà wájú wa ṣùgbọ́n a jọ sọ̀rọ̀ demand supplied infrastructure demand based infrastructure ìjọba nàìjíríà ti fẹ́ ṣe 700 kilometres èkó sí calabar wọ́n tún fẹ́ ṣe èkó sí sokoto ọlọ́gbọ̀nrangandan kìlómítà náà ni àwa ń sọ̀rọ̀ nípa pé ìjọba nàìjíríà láìkè Èkó gan. àwa ń sọ̀rọ̀ nípa àwọn tó wà nílẹ̀ ńkọ́ tá à ń ṣe lọ́wọ́ tá à ti parí kí ni ìjà parí ìyẹn ṣùgbọ́n mo mọ̀ pé ròǹgbà Liberty gan ṣé ẹ gbà pé kí ìjọba gba owó orí kan máa fi ṣọ̀nà àbí ẹ mọ̀ pé ANCAP ń sìn àwọn ò tiẹ̀ fẹ́ jọba rárá àbí kí ni a lè pè ní demand supplied infrastructure tó fi jẹ́ pé ládùúgbò mi o gbogbo wa lè jọ dáwó ká fi ṣe gádà àbí ká wá ẹni tó jó lówó yá wa lówó tá a bá ṣe gọ́tà wa ìtàn a máa fún ẹ padà nílànà báyìí kí ni Liberty sọ lórí ọ̀rọ̀ pé a fẹ́ tùlù tò a fẹ́ ṣọ̀nà tó pọ̀ a fẹ́ gbẹ́ gọ́tà a fẹ́ ṣe ná àwọn nǹkan lágbára bẹ́ẹ̀. Okay, so mo fi máa ń pariwo private property right àmọ́ mọ̀ pé nǹkan tó máa sọ orílẹ̀-èdè yìí di tó máa lè compete pẹ̀lú orílẹ̀-èdè bíi Amẹ́ríkà nìyẹn. So mo mọ̀ pé Nàìjíríà bẹ́tà ju Amẹ́ríkà lọ. Mo ti rí àwọn ọmọ Nàìjíríà bọ́n ṣe máa ń hustle. Mo mọ̀ pé àwọn ọmọ Nàìjíríà wọ́n lè ṣiṣẹ́ ju àwọn ọmọ Amẹ́ríkà lọ. But tó bá di ọ̀rọ̀ infrastructure orílẹ̀-èdè wa ò tóbi tó orílẹ̀-èdè Amẹ́ríkà but infrastructure mainly ó mean pé kí ayé ó dẹrùn fún àwọn èèyàn kí àwọn èèyàn lè move. Mo fẹ́ lọ sí ibì kan nísìnyí mo fẹ́ lọ sí Ìbàdàn nísìnyí kí n lè wá sí Ìbàdàn pẹ̀lú the safest means the cheapest means and the best means kí n ṣáà lè wá sí Ìbàdàn pẹ̀lú ìrọ̀rùn kí n dẹ̀ lè padà sí Èkó pẹ̀lú ìrọ̀rùn. Infrastructure nǹkan tó mean nìyẹn, right? So ANCAP ó believe pé tí everything bá ti wà private property right tí olúkálùkù bá ti ní ilẹ̀ ṣe rí gbogbo àwọn ilẹ̀ tẹ́ ń wò ní Ìbàdàn sí Èkó yẹn most àwọn yẹn wọ́n máa di private ọ̀nà or private train táwọn èèyàn máa fi lè move láti Èkó lọ sí Ìbàdàn àwọn èèyàn máa sanwó wọ́n á dẹ̀ máa padà so á dẹ̀ cheap but bọ́ọ̀sì náà máa gbèrò but owó bọ́ọ̀sì fún àwọn èèyàn tí wọ́n ò ní owó rárá á cheap òun náà cheap but àwọn èèyàn ní kò ń ṣe irú bọ́ọ̀sì irú ìtàwọn èèyàn ń gbé mọ́ àwọn luxurious bus yẹn làwọn èèyàn á fi máa lọ sí Ìbàdàn ìgbà yẹn ni standard máa increase. So infrastructure ṣe máa ń develop nìyẹn private property rights ló máa develop ẹ̀. mo fẹ́ kẹ́ ẹ tẹnu mọ́ demand based yẹn tó máa sọ pé torí pa nílùú ẹ̀ la ṣe fẹ́ ṣe kí ló túmọ̀ sí àti pé kí ló fi yàtọ̀ sí. ìjọba máa ń lo oríṣiríṣi ọ̀rọ̀ láti fi manipulate àwọn èèyàn láti fi make owó tiwọn ni so demand based infrastructure ìyẹn ò mean anything wọ́n fẹ́ ṣe nǹkan torí pé wọ́n need láti ṣe torí owó tiwọn ni demand based infrastructure ìyẹn ò mean anything. tó mo rò pọ́rọ̀ wa ti tán kẹ́ tó máa lọ ìdìbò tó fẹ́ wáyé lamẹ́ríkà kí ni ìwòye yín pa ẹ̀yìn lédè kúkúrú. Either way America wọ́n ti ní problem Trump ò bá win Kamala Harris ò bá win America wọ́n ti ní problem but àwọn èèyàn bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ò mọ̀ but torí pé wọ́n sì ní ọ̀pọ̀lọpọ̀ àwọn Americans wọn mọ̀ pé àwọn ti ní problem torí wọ́n sì ní capital orílẹ̀-èdè wọn sì ní orílẹ̀-èdè wọn ní history of years tó yẹ pé prosperity ó ṣẹlẹ̀ sí wọn so prosperity yẹn ni wọ́n sì ń jẹ ni ọ̀pọ̀lọpọ̀ wọn sì ń jẹ but ọ̀pọ̀lọpọ̀ àwọn ANCAP àti ọ̀pọ̀lọpọ̀ bíi tiwọn wọ́n ti wá ń rí i pé orílẹ̀-èdè Amẹ́ríkà ó ti ń bàjẹ́ sí àwọn dẹ̀ ní láti fix ẹ̀ so wọ́n máa ń ká ọ̀pọ̀lọpọ̀ wọn lára
kò sí nǹkan tí wọ́n lè ṣe. Ọ̀pọ̀ inú wọn gbàgbọ́ pé orílẹ̀-èdè wọn máa fail, but torí ẹ̀ nìyí fi máa ń lòdì ìbọn. Àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ mi tó jẹ́ ANCAP wọ́n ń lòdì ìbọn torí pé wọ́n mọ̀ pé Amẹ́ríkà ó possible kó fail, ó dẹ̀ possible kó bọ́ sí òdì kejì, ìfẹsẹ̀ òdì kejì yẹn. So ọ̀pọ̀lọpọ̀ torí ẹ̀ ni wọ́n fi máa ń ní ìdìbọn. So ilé ayé dẹ̀ ṣe rí nìyẹn. Ṣé bá study ní ìsìn, àwọn millions of illegals tí wọ́n trooping wọ Amẹ́ríkà, púpọ̀ nínú wọn ló níbọn lọ́wọ́. Àwọn ọmọ Amẹ́ríkà tí wọ́n fẹ́ níbọn lọ́wọ́, ìmíì tí lọ ń ra ìbọn báyìí. So ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan báyìí ló máa shape election yẹn. But either way, èmi ò kí ẹni tó bá win. Trump máa win, Kamala Harris máa win, ìyẹn mi ò mọ̀. But mo mọ̀ pé America is fucked. America wọ́n ti ní problem. So ó ti bẹ́lẹ̀gbẹ̀. ó ti bẹ́lẹ̀gbẹ̀ fún wọn. So bẹ́ẹ̀ lórí báwọn èèyàn rẹ̀ bá ṣe react. So kẹ́ tó máa lọ, Akíntọ̀mídé ṣo níbèrè kan àbí méjì tó bá wà ń bẹ̀. Ẹja yàn. Mo kàn ń gbọ́ gbogbo ohun tẹ́ ń sọ látẹ̀kọ́ because ọ̀rọ̀ ọ̀pọ̀ ni mo ní láti farabalẹ̀ máa tún tí màá máa tún rò lẹ́yìn ìgbà tí kọ́ yìí gan bá parí. Damn, it's been a lot. But ìbéèrè tí mo kọ́ fẹ́ béèrè tẹ́lẹ̀ ni pé mo fẹ́ béèrè pé mo fẹ́ understand what it means or in this type of age for for someone who believes in a system of government where there is no government or where there is no báwo mo ṣe put it, mo ń sọ̀rọ̀ in respect to what Broken Mug what he practices politically, right? Or what he believes in. Yeah, yeah. So what it's like in 2024 for this to exist, and how do you work with the principle of that concept in a world where there is an actual government? Yes, I like that question. The thing is that I cope by being a Christian, to be honest. The Bible, when you see, when you understand, when you know the truth, the Bible says, when you know the truth, you will be free. I am free. Yeah. I am free. I am not, to be honest, I am free. Just because I know the truth. The Bible even supports some of these ideas. The Bible supports all of these ideas. That's the funniest thing. The Bible supports all of these ideas. So it is easy to be a Christian when you know the truth. But I don't like to talk about being a Christian and ANCAP. I don't like to talk about it. But then he asked a personal question. So yeah. Okay. All right. Thank you, bro. Yeah, all right. Even the way you went into Christianity, I wanted to. That's a whole different conversation with what Abel Damina and the rest of them. Yes, but I really want Marvelous to understand that I don't discuss these things with people because people are not always as open as you guys. One. Number two, what people always want to discuss are not always in my forte. I don't know why. I've always been curious about these things. So thinking about it comes naturally. So I don't know why, but then that's just how it works. Great. I mean, this is a good place to leave it. So Broken Mug, I don't know. Akintomide, any more questions? Just so we're clear. Kò jù bẹ́ẹ̀ lọ. Kò jù bẹ́ẹ̀ lọ. Ẹ ṣé o Broken tí ẹ wá ṣàdúgbò wa lé. Bẹ́ẹ̀ni, ẹ ṣé gan. Thank you. All right. A tún máa sọ̀rọ̀ ńjọ́ mi. Okay. Yeah. Thank you. Goodbye. Yeah, goodbye. Bye-bye. Bye.
Yeah, that's it. Ó ti tó ká lọ sùn. And then yeah, ẹ wá a dúpẹ́ lọ́wọ́ yín o, ẹ ṣé gidi gan. Bẹ́ẹ̀ni. Ó dàárọ̀. Ó dàárọ̀. Yeah, Ó dàárọ̀ fún ó dìgbà fún bye bye. yeah, all the same. Yes, sir.